أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run ọba lèwí lè ṣe, ọba tó gbà wá láàyè, ó yọ̀ǹda fún wa ní gbogbo ìgbà tá a bá ń dágbére fúnra wa pé a tún máa pàdé, ó wá yọ̀ǹda fún wa láti máa pàdé pẹ̀lú ìrọ̀rùn. Ó fún wa lẹ́mìí, ó fún wa lálàáfíà, láì ṣe pé agbọ́n débẹ̀, láì ṣe pé ìmánì àbí ìjọsìn la ní débẹ̀. A dúpẹ́ fún ọba náà, ọba tí ń ṣe oore tọ́pọ̀tọ́pọ̀ fún wa bá ní, kó má dá oore rẹ̀ dúró, kó tún jẹ́ ó máa pọ̀ sí lórí èmi àtẹ̀yin náà. Àwa bẹ̀ Ọlọ́run ọba kó bá ṣèkẹ́ṣìgẹ̀ fún Ànábì Muhammad, a bẹ̀ Ọlọ́run kó bá ṣèkẹ́ṣìgẹ̀ fún gbogbo ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere, àwọn àfáà tọ́kọ́ wa ń kéwú, àwọn òbí tó bí wa àti gbogbo àwọn olóore wa pátápátá. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó kárí gbogbo àwa tá ń wòra wa gbọ́ra wa ní dédé àkókò yìí, nínú ọkùnrin obìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àánú Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo wa o, àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀. Kí Ọlọ́run wọlá yìí tó ṣe fún Ànábì Muhammad, kó wọlá àfẹ́ tó ní sí Ànábì Muhammad àti gbogbo àwọn ẹni rere. Níbi tí a bá ẹ̀kọ́ tá ń dára wá bọ̀ wá, ibi tá a bá dé nípa ìgbésí ayé òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam, òun ni ibi ikú ìyá wa Khadija. Àti sọ bí Abu Talib tó jẹ́ ẹni tó kù fún ní bàbá, tí mójútó láti kékeré, tó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún Ànábì sallallahu alaihi wasallam, ní ipa tó pọ̀ gan tó kó nínú ìgbésí ayé ẹ̀. Nígbàtí ó ń tọ̀hún jáde láyé, ń jẹ́ ọdún kẹwàá tánàbí sì bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́. Ọdún kẹwàá tánàbí bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ lẹ́yìn ìgbà tán sé wọn mọ́lé, tí wọ́n sé wọn mọ́lé, tí wọ́n tajà, tí wọ́n rajà lọ́wọ́ wọn. Ẹ̀yìn ìgbà tán jáde nínú àhámọ́ náà, òun l'Abu Tọ́líbì jáde láyé. Bẹ́ẹ̀ ni ìjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀, kò pẹ́ kò jìnnà rárá, igi lọ́dọ̀ Ànábì kejì sallallahu alaihi wasallam, ìyẹn ìyàwó ẹ̀ tọ́lọ́run fi ṣàánú ẹ̀, tọ́lọ́run fi kẹ́ tó fi bò láṣìírí, Khadija, òun náà ṣe bẹ́ẹ̀, ó jáde láyé. Ọlọ́run bá yọ́nú sí ìyá wa Khadija nígbà tí ó jáde láyé sí gbogbo ọmọ tó bí fún Ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ ọmọ mẹ́fà, ìkúnlẹ̀ mẹ́fà. Àwọn olókù láyé nù ìpò mẹ́fà mọ́, àmọ́ ìkúnlẹ̀ mẹ́fà ló ní lágbà tó ti wà lábẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Ó bí Qasim, ó bí Abdullah. Kété tí wọ́n bí Abdullah náà ni wọ́n ní kò pẹ́ ó jáde láyé. Abdullah náà ni wọ́n ń pè ní At-Tayyib, At-Tahir, ó jáde láyé. Bẹ́ẹ̀ ni Qasim náà. Zainab, òun dúró ogun lẹ́mìí níwọ̀nba, ìyẹn Zainab. Lẹ́yìn Zainab ó kàn Ruqayya, lẹ́yìn Ruqayya ó tún bí Umm Kulthum, ó wá bí Fatima. Gbogbo àwọn ọmọ wọ̀nyí ní ojú ayé Ànábì sallallahu alaihi wasallam ni gbogbo wọn ti kú, àyàfi Fatima nìkan. Òun ló kẹ́yìn Ànábì nínú gbogbo wọn. Òun tó sì kẹ́yìn Ànábì náà oṣù mẹ́fà lẹ́yìn Ànábì náà ló lò, inú ààrẹ náà ló ti lò, tó náà fi jáde láyé tó fi lọ bá Ọlọ́run ọba. Àwọn ọmọ tí ìyá wa Khadija bí fún Ànábì nù. Látìgbà tí ìyá wa Khadija tó ti wá kú, Abu Talib náà ti fayé lẹ̀, ìnira ilé kókó yẹn tó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, ó tún ju tàtẹ̀yìn wá lọ. Nítorí ẹni tí ń gbìjà rẹ̀, ẹni tán ń wò mọ́ láàtán tún tijú níwọ̀nba, ìyẹn Abu Talib, wọ́n ti padà tijú òun náà mọ́, òṣèmọ́ kan jọ sí wọn mọ́lé ni. Òun ló ti fayé lẹ̀ yìí. Ó wá di pé ará Mẹ́kà tó wá fún kókó, wọ́n fúnlẹ̀ mọ́ Ànábì, wọ́n lé kókó mọ́. Ó dijọ́ kan, wọ́n lá Ànábì sallallahu alaihi wasallam ń kírun ní Kaaba, wọ́n ti fún lófin lóríṣiríṣi,
ó gbọ́dọ̀ ka Qur'an sókè mọ́, ó gbọ́dọ̀ ṣe kíní kan mọ́, ó gbọ́dọ̀ tó bí ń bá ti ń kà táwọn ọmọ táwọn kèfèrí bá ti ń gbọ́, àbáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn bá ti ń gbọ́, wọ́n ń gbádùn ẹ̀, wọ́n ń yọ Ìsìlámù gbà. Má ka Qur'an ń ta mọ́, má ṣe báyìí mọ́, má ṣe gbá mọ́, má ṣàwó mọ́. Ó wá dẹni tí wọ́n ń yẹ̀yẹ́ tó kéré lọ́wọ́ wọn, ó kéré lọ́wọ́ ọmọdé àtàgbà, ànífín pọ̀ nígbà pé wọ́n ń túwìtì ẹni tí ò jámọ́ kankan tó jẹ́ bí wèrè lójú wọn lọ́hùn. Wọ́n ti sọ Ànábì sallallahu alaihi wasallam dà nígboro Mẹ́kà nù. Ń kírun lọ́wọ́ ń Káàbà ńjọ́ kan ní ìkànnù àwọn kèfèrí Mẹ́kà, wọ́n kó bá ibn Abi-Mu'ayt, wọ́n ní wọ́n ló kó yẹ̀pẹ̀ lọ́lọ́ da yẹ̀pẹ̀ lu Ànábì sallallahu alaihi wasallam lórí. Ọlọ́ tẹ̀ mọ́lẹ̀ ni, ó tẹ̀ mọ́lẹ̀ lọ́rùn níbi lérí sùjúdù tá Ànábì sallallahu alaihi wasallam wà, ó tẹ̀ mọ́lẹ̀ ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, wọn àti gbogbo àwọn yòókù rẹ̀ wá ń rẹ̀ ní káàkáàkáà. Ìgbà tó gbẹ́sẹ̀ dìde l'Ànábì tó lè gbérí dìde níta gbangba ń bẹ̀, kò sẹ́ni tó tiẹ̀ fẹ́ ṣe káyì àbẹ́ni tí ó ṣe sáyì ń pẹ́ àhá kí ló ṣe fún yín tó bẹ́ẹ̀. Wọ́n ti kéré Ànábì sallallahu alaihi wasallam paríparí débi pé kò sẹ́ni tí ó lè rìn fín. Ó ṣe jọ́ kan náà wọ́n lọ da yẹ̀ pẹ̀lú lórí tí Fátímà ní sunkún jọ́ náà ń ṣe ń bẹ lọ́mọ kékeré, ní sunkún ní lọ gbọ̀n yẹ̀pẹ̀ nù ní orí Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ń sọ fún jọ́ náà pé la tabki ya baniyya, ọmọ mi má sunkún, fa inna Allaha mani'un abaki wa nasiruhu. Bó pẹ́ bóyá Ọlọ́run ó padà ràn mí ṣe, bó pẹ́ bóyá Ọlọ́run ó padà gbìjà mi, yóò sì gbé mi lékè gbogbo àwọn ọ̀tá yìí. Àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrífín fìtínà tán fojú Ànábì rí. Wọ́n kó báyìí náà ni wọ́n kó bá ibn Abi-Mu'ayt. Àwọn yìí náà ló dijọ́ kan tí wọ́n lọ fún aṣọ mọ́ Ànábì lọ́rùn sallallahu alaihi wasallam. Orí tá Ànábì ń kírun ni ó sì sọ aṣọ sí lọ́rùn, ó ti dé, ó sì ju aṣọ, ó sì kọ́ lọ́rùn, ó fún lọ́rùn, wọ́n ń fa káàkiri. Wọn àtàwọn yòókù rẹ̀ wọ́n ń rẹ́rìn sallallahu alaihi wasallam. Ọlọ́run wo gbogbo nira tá Ànábì rí, wo gbogbo wọ̀ sí tí wọ́n fi lọ, tó bá fi ṣàlékún kí á ti gẹ́ rẹ̀. Ọlá ti tóbi Ọlọ́run. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la lè kà nínú tójú Ànábì sallallahu alaihi wasallam rí ní Mẹ́kà tí wọ́n fi dójú tì í, tí wọ́n fi ń yẹ̀yẹ́ ẹ̀ àti gbogbo àwọn tó gbà fún. Ó tún ṣe jọ́ kan Abu Jahal, ó tún lérí láwùjọ àwọn ọ̀rẹ́ ẹ̀, gba àwọn tẹ́jọ jẹ́ kèfèrí. Ó ní màá pa Muhammadu tó bá dọ̀la, gbogbo tó bá wùlẹ̀ kọ́dà, àwọn ẹbí rẹ̀ àti gbogbo àwọn ọ̀ràn rẹ̀, gbogbo wàhálà tó bá fẹ́ bá mi fà mọ́ rẹ́dì, ọ̀la yìí nípa. Wọ́n ní bó ló ṣe onílọ̀la òkúta mọ́ lérí ni, tó bá ti wà lérí irun tí mọ́ kíhùn, ń lọ la òkúta ńláńlá mọ́ lérí torí rẹ̀ ọ̀fọ̀. Ó sì palẹ̀ mọ́, ó sì wá òkúta ńláńlá. Nígbà tí ó dijọ́ kejì, ìgbà tí ó débi tá Ànábì sallallahu alaihi wasallam wà, tá Ànábì ti ń kírun, tó gbé òkúta tó fẹ́ là mọ́. Àwọn tán wò lọ́ọ̀kan ṣáàrí pé òkúta yẹn ó ti gbé sókè, ló bá ju òkúta lẹ̀ lógìgì, ló bá sá, ní bá ń sá lọ. Nígbà tí wọ́n lọ mú un pé kí ló ṣe ọ́, ní bá tún wẹ̀yìn pé àbí kíní tí tóun rí tún lé òun bọ̀ wá ni, kí sì wọ́n lórí. Nígbà tí ó rojọ́, wọ́n ní bóun ti fẹ́ la òkúta má Ànábì lérí tó wọ́n là mọ́ lágbárí báyìí, lòun rí ràkúnmí ńláńlá kan tó lanu tó fẹ́ gbé òun mì, tó lanu tó fẹ́ torí òun bọ́nà inú ẹnu rẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn gbà náà pé Jibrilu ni ó yọ sí láwòrán ràkúnmí, ká pé kálọ́bá attempt àti la òkúta yẹn ni Jibrilu ṣetán àti gbé mi sallallahu alaihi wasallam. Àwọn ọ̀ràn lọ́wọ́ yìí lọ́lọ́run ṣe fún Ànábì lọ́wọ́ gbogbo àwọn tán fara ní, àwọn tí wọ́n fẹ́ yẹ̀yẹ́. Láàrin ìgbà yìí wá tún ni wáyé ọba tó wá fún Ànábì mọ́ sallallahu alaihi wasallam. Ó dáa ní kan mẹ́sẹ̀jì ọ̀wá mọ́, ó jẹ́ kínú Ànábì mọ́ bàjẹ́ pé tí mẹ́sẹ̀jì yìí bá lọ stop nírú àsìkò yìí, yẹ̀yẹ́ ńláńlá mọ̀ ní ọ̀dà, nítorí wípé ìsìláàmù yìí a sì ń gbé lọ ní àti ìgbé débi à ń gbé lọ, a sì wà láàrin ọ̀nà tí mẹ́sẹ̀jì ti ń gbé wa rìn bá wa lọ dúró, torí mẹ́sẹ̀jì náà ni tó connect sánmà àtilẹ̀, òun náà ní fún Ànábì ní direction. Tí nǹkan kan bá tojú sí wọn, Jibrilu ó dé, yóò wá ṣàlàyé fún wọn, báyìí ní kẹ́ ṣe, ẹ má ṣe báyìí. Jibrilu náà ló mú mọ̀ràn wá pé tó sọ fáwọn tán tẹ̀lé ọkàn máa lọ sí Abasha, Ethiopia, gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé kò sẹ́yìn Ọlọ́run ọba. Tí mẹ́sẹ̀jì revelation yóò bá wá mọ́,
yóò di yẹ̀yẹ́ yóò dàbùkù ó wá sí ìgbà kan kọ̀ wá mọ́ ìdààmú wá bá ànábì àti ìbànújẹ́ ìgbà tó yá lọ́lọ́run bá tún sọ mẹ́sẹ̀jì kalẹ̀ súrátù dúhà sọ̀kalẹ̀ pé wọ́n dúhà wal-layli idha sajā ma wadda'aka rabbuka wa ma qalā walal-ākhiratu khayrun laka minal-ūlā wa lasawfa yu'tika rabbuka fatarḍā alam yajidka yatiman fa'awā wa wajadaka dhallan fahadā wa wajadaka 'ailan fa'aghnā فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث Ọlọ́run ní wad-duhā mo fi àsìkò tílẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mọ́ tóòrùn ṣẹ̀ṣẹ̀ ń yọ tí kálukú ń jáde lọ bí iṣẹ́ tí kálukú ṣe fẹ́ pilẹ̀ ọ̀la mo fàsìkò yẹn búra wal-layli idha yaghshā mo tún fòru búra wal-layli idha sajā mo fi òru náà búra nígbà tí ń bá ń bo nǹkan mọ́lẹ̀ tóru bá fẹ́ bu ọ̀sán mọ́lẹ̀ ma wadda'aka rabbuka wa ma qalā ọba rẹ kò fi ọ́ lẹ̀ o ọba rẹ ọ̀pẹ kò dẹ̀yìn lẹ́yìn rẹ o ma wadda'aka rabbuka wa ma qalā mi ọ̀pá ẹ̀tì má fi lonely pé ò tiẹ̀ wá rí mẹ́sẹ̀jì mọ́ ìtòsí rẹ náà mọ́ wa ẹ̀rí ọlọ́run fi àkókò tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ń mọ́ tóòrùn ṣẹ̀ṣẹ̀ máa ń yọ ó fi búra ìyẹn ni pé ànábì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àṣeyọrí ni láti jí ó mọ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àṣeyọrí ló fi wad-duhā búra ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àṣeyọrí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìrìn àjò ayé ó tún wá ní wal-layli idha sajā mo fi òru náà búra nígbà tó bá bu ọ̀sán mọ́lẹ̀ ìyẹn ni pé ibi tá a mọ́ parí ìrìn àjò sí tá a bá ṣe lọ tá a bá ṣe bọ̀ àṣeyọrí àsìkò àṣeyọrí mo fòun náà búra àsìkò alẹ́ yìí náà ní gbogbo ọlọ́jọ́ ọmọ ká owó tó pa látàárọ̀ àtàlẹ́nì ní àbá ṣọ́ọ̀tì so alẹ́ yìí náà ní kálukú mọ́ bẹ lọ́wọ́ ọba pé alẹ́ làgbà ní pé kọ́lọ́ mọ́ṣá jẹ́ kí a ṣàṣeyọrí dọjú alẹ́ mo fọjú alẹ́ búra mo fi òwúrọ̀ búra tí èèyàn gbọ́dọ̀ fi ṣeré ọlọ́run fi méjèèjì búra ń aṣọ ànábì pé ó láàárọ̀ ó tún lálẹ́ ma wadda'aka rabbuka wa ma qalā mi ò ní pa ẹ̀tì sáàrin ọ̀nà walal-ākhiratu khayrun laka minal-ūlā oore túpọ̀ tí mo fẹ́ ṣe fún ẹ ọjọ́ iwájú rẹ̀ ó tún padà dáa ju tèní lọ ọlọ́run fà nábì ní hope pé bí gbogbo ẹ ṣe lé kankankan yìí kì í ṣe bí ó ti máa lọ́nu Islam yìí ó padà di tí gbogbo èèyàn padà gbà á padà gbé gbogbo empire lẹ̀ yìí kódà táwọn ẹlẹ́mìí náà agbèsọwọ́ gbogbo agbèsọ́ndà ìpàṣẹ Islam yóò jẹ́ pé mẹ́sẹ̀jì rẹ ní ọmọ darí gbogbo ẹ̀ kódà yóò délẹ̀ Yorùbá wọn sì gbédè rẹ mbẹ̀ yóò délẹ̀ China wọn gbédè rẹ mbẹ̀ yóò dé Amẹ́ríkà yóò dé gbogbo bíkíbi láyé ọwọ́ ni wala sawfa yu'tika rabbuka fatarḍā mò ń bọ̀ wá fún ẹ lọ́jọ́ iwájú yẹn tí ó padà tẹ́wọ̀ náà lọ́rùn ní tí ó jí ọmọ ike mo lè ṣe bẹ́ẹ̀ ni wípé alam yajidka yatiman fa'āwā wọ́n náà wo bó ṣe pilẹ̀ gbésí ayé rẹ̀ yẹtíìmù ni ọ́ ọmọ òrukàn tí ò ní baba ó bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ ní ọmọ òrukàn fa'āwā ṣebí mi mo tọ́jú rẹ̀ dàgbà mo kú ọmọ ara ni kò wá ní dìsín kí n já òkulẹ̀ wa wajadaka ḍāllan fahadā mo rí ọ lẹ́ni tí kò tí mẹ̀sìn tí ó ṣe kọ̀mọ̀ bí tí ó gbà èmi mo kọ́ ẹ pé ó yá gbanú ìsìláàmù yìí gbanú ìmánì yìí ma kunta tadri mal kitabu wala al-iman tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọmọ tírà yìí ọmọ ìmánì yìí wa wajadaka ḍāllan mo rí ọ lẹ́ni tí ọmọ bí tí ó gbà fahadā mo wá sọ fún ẹ pé gbàbí wa wajadaka 'ailan faghnā mo rí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ni tí ó ní fa'aghnā èmi mọ̀rọ̀ ẹ lọ́rọ̀ fa'amma al-yatīma falā taqhar tó bá fẹ́ débi tó ń lọ yẹn tó fẹ́ ṣàṣeyọrí gbogbo ibi tí mo ṣàdéhùn pé ó dé yìí tó bá fẹ́ débẹ̀ pẹ̀lú rọrùn amma al-yatīma gbogbo ọjọ́ tí wọn náà bá ti rọ́ ọmọ òrukàn láta tọ́wọ̀ dàgbà ọmọ òrukàn ni ọ́ aṣàánú rẹ̀ akú ọmọra gbogbo ọjọ́ tí wọn náà bá ti rọ́ ọmọ òrukàn falā taqhari
má sọ pé ò rí wala takihari má fa akekori wala takihari má halẹ̀ mọ́ kó ọmọ òrukàn mara mọ́ tọ́jú aláìní ntẹ́jẹ́ tí jẹ́yìn débi tí ń lọ́nu ìyẹn lè ní oríire nínú àkọsílẹ̀ nípa ó lè ṣoríire ó lè dépò gíga àmọ́ tí ó jẹ́ tí ó ràn àkọsílẹ̀ ní lọ́wọ́ kódà tí ó bá tún wá sákọọ́lẹ̀ tẹ́lẹ̀ náà níta tún fi lè yí kádàrá padà sí dáadáa ní kíkọ́ mọ́ tọrẹ àánú yóò yí máa jẹ́ kí yóò tètè ṣàṣeyọrí láyé kìí ṣe pé kó tọrẹ àánú nítorí káwọn tó fẹ́ tọrọ fún lè mọ̀ o bí tá a ti máa ń ṣe nǹkan ṣe nìyẹn o níkẹ́ mọ sanwó iléèwé rẹ̀ kó lè dọjọ́ iwájú àmọ́ ibi táwọn ọmọ tiwa náà ó dé pé bóyá àwọn táwọn tọ́jú yìí ni ó ṣàánú àwọn ọmọ tiwa náà mọ́fà níyàn yẹn tọrí mọ́ ṣe tọrẹ àánú mọ́ mọ́fà níyàn yẹn ṣoore mọ́ níkẹ́ àníyàn pé nítorí kan lè padà ṣe fẹ́mi náà tó o bá ti ṣe mọ́rẹ̀ ni tó o ṣe fún wọn mọ́ kódà mọ́ fọkàn sí pé yóò wá dúpẹ́ mọ́ retí ọpẹ́ lọ́dọ̀ rẹ̀ sí mọ́fẹ́jọ́ rẹ̀ sún kí á tiẹ̀ fún iléyè kanjo ní kódà mẹ́sẹ̀gì lásán kò lè sẹ́ndì pé ẹ ṣeun bẹ́ẹ̀ ó tí mọ́ tó ń ṣe ni o gbogbo ń tọ́ bá ń ṣe tọ́ bá jó orí tọ́ bá ń retí ọpẹ́ ń bẹ̀ aláṣẹdànù ni ọ́ tọrọ pẹ́ tó retí yẹn tọ́ fọkàn sí òun kò ní jí orí ń tó jó orí lọ́dọ̀ Ọlọ́run gbà mọ́ tọ́ bá ìsírí tọ́dọ̀ Ọlọ́run ọba gbà sọpẹ́ yẹn sọ fẹ́ jẹ́ ni ọpẹ́ táwọn èèyàn mú àwọn ìmọ̀ yóò yàn kò ní ìtumọ̀ ẹni tó dúpẹ́ fún wọn lè nílé padà bọ̀ olóko jẹ́ lẹ́yìn ọdún 5 ó lè tún padà wá náà àti ọmọ pè ọ́ láwọn lẹ́yìn ọdún 10 tó máa ń kà níwọ̀ tí mo ṣàánú ń jò ní ó ti gbàgbé omi tó rí mi tó wá tó ní ogun nìkan tó rí fún yún ní ọmọ sọ káàkiri nípa ọláhun ó dẹ̀ ti ṣàánú ẹ̀rí kò péè rẹ kó dájọ́ sọ́dọ̀ mi ènìyàn ọ̀dọ̀ Ọlọ́run kó máa dá sí ọwọ́ tó bá fi nǹkan sí ọwọ́ tó fún ní nǹkan mọ̀mọ́ rí ń tọ̀ wọ́n Ọlọ́run ní kó máa rí gbígbà pé ọwọ́ Ọlọ́run ló kó kíní yẹn sí ọ̀dọ̀ ẹ̀ ló ti máa retí ládá ọ̀dọ̀ ẹ̀ ló ti máa retí ẹ̀san kì í sì jẹ nígbé tíyàn bá fẹ́ ṣàṣeyọrí tí o bá fẹ́ tètè gúnlẹ̀ síbi oore tó ń lọ pé o fẹ́ tètè fẹ́ gùnkè àgbà o fẹ́ ṣàṣeyọrí láyé o dẹ̀ fẹ́ kọ́lọ̀ protection Ọlọ́run kó máa wà pẹ̀lú rẹ̀ àfi kó dún ní wọ́n sàárà lọ́lọ́run dá Nábì sallallahu alaihi wasallam pé kádàrá àyànmọ́ gidi ti wà àkọsílẹ̀ gidi ti wà ní pé wàá ṣàṣeyọrí wala sawfa yu'tika rabbuka máa fún ẹ láṣeyọrí yẹn ṣe fátẹ̀rọ̀ wọ́n náà dẹ̀ yọnú ọ́ láìkí ẹ̀ inú rí ó dùn Islam yọ káàkiri ọ́ ṣàṣeyọrí ó lékè gbogbo àwọn ọ̀tá rẹ̀ Mọ́kà tí wọ́n ti ń fúnlẹ̀ mọ́ yọ padà pàṣẹ ẹbẹ̀ àmọ́ dúdú promises yọ wá sí múṣẹ àmọ́lẹ̀ tí ìmọ̀ dúdú jọ́tọ̀ bá ti rí ọmọ òrukàn látẹ̀kìhárí mọ́ halẹ̀ mọ́ wọn látẹ̀kìhárí mọ́ dínà mọ́ wọn látẹ̀kìhárí mọ́ sọ pé ò ní ṣe ò ní fún wa àmọ́ sá ilà dúdú ẹni tó bá tẹ́wọ́ sí ọ tó ní ogun òun ní nǹkan falátẹ̀nìhárí mọ́ kanra mọ́ jájú mọ́ ntọ́ bá ní fi ràn lọ́wọ́ tọ́ bá ní mọ́túnṣe lè bàjẹ́ sí nkélé yóò dẹ̀ mọ́ tọrọ owó káàkiri tí wọ́n fi bára ṣe ọ́ ni má fi ṣe ẹ̀yẹ́ o wa amma bi ni'mati rabbika fahadith orí tá a ṣe fún orí alukurani tá a fi ránṣẹ́ sí ọ yìí mọ́ kí fún gbogbo èèyàn àtọmọdé àtàgbà má ṣe yàtọ̀ mẹ́sẹ̀jì yẹn lọ́wọ́ fún Ànábì sallallahu alaihi wasallam ó tún fi lọ́kàn balẹ̀ pé àìgbọ́hùn wa tó gbọ́hùn wa látijọ́ yìí ó tó jọ́ mẹ́ta tòótọ́ kì í ṣe padà lẹ́yìn rẹ̀ à ń bẹ lẹ́yìn rẹ̀ tiẹ̀ náà là ń ṣe ní Ànábì sallallahu alaihi wasallam tí wàá tẹra mọ́ iṣẹ́ náà ní tún jẹ́ lọ kó sí yàtọ̀ ń jẹ́ fún lówó ń jẹ́ fún tálíkà ó dáa nìkan àwọn kan náà àwọn àgbààgbà Mẹ́kà àwọn mú Ànábì sallallahu alaihi wasallam ṣeré níjọ́ náà wọ́n mú un ṣeré wá ṣe wáàsí fún wa wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹnu wọn wípé àwọn ò lè máa jòkó gbọ́ wáàsí pẹ̀lú àwọn tálíkà tó ń kó káàkiri àwọn ẹrú wa àwa àtàwọn ẹrú tá a gbọ́dọ̀ jọ jòkó ìjókòó lè dá wa papọ̀ nínú ilé kí láàmú ṣe tẹ́rú ó jòkó mbẹ́ ìránṣẹ́ tábà náà wọ́n ń ṣẹ́ gan àtòkèrè láti rán wọn ṣẹ́ àwa àti irú wọn lájọ máa jòkó lálá ń gbọ́ Kùránì lálá ń ṣẹ̀sìn ó fà wà níjọ tiwa lọ́tọ̀ wá bá wa sọ̀rọ̀ àti ẹ̀fẹ́ gbọ́ Kùránì yẹn nínú Ànábì bá dẹ̀dùn nídùn yìí pé tó bá ṣe pé ń tẹ́ ẹ fẹ́ nìyẹn kí n ya táìmù sọ́tọ̀ fún yín kí n máa ṣe wáàsí fún yín kò sábúrú pẹ̀lú hope wípé bóyá wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbà ibi tí Ànábì tí wọ́n ń ṣe wáàsí fún wọn tí ń bá wọn sọ̀rọ̀ ni afọ́jú bá dé ní bá ń tẹ pọ̀pọ̀ àbọ̀ wá aláìní ni afọ́jú ni
mùsùlùmí ni ó ti gba ìsìláàmù ó wá ní béèrè tí ó wà bí ànábì sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ibi ànábì tí ń bá àwọn olókìkí Mẹ́kà tí ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ wá ó jẹ́ ká ànábì yíjú padà lọ́dọ̀ rẹ̀ ó fókọ̀sì lórí àwọn olówó àwọn lọ́lá tí ń bá sọ̀rọ̀ pé táwọn ilé ìgbà ti gbà ẹ mọ iye èèyàn tí ó gba ìsìláàmù látara wọn àwọn aláṣẹ ìlú yìí ni àwọn èyí náà wọ́n ń fúnlẹ̀ mọ́ àwọn mùsùlùmí tó bá ti mọ àwọn ilé ìgbọ́ ìrọ̀rùn ọba ìsìláàmù ní Mẹ́kà ń bí ìfọkànsí ànábì sallallahu alaihi wasallam náà ẹ̀yin pòun náà rò dáa àwọn bọ́lọ̀ ti rò ó kọ́hùn lọ́lọ́run fi ní abasa wa tawalla ọlọ́run tún bá ànábì wí bó sì ṣe bá a wí ànábì tún ké jáde ẹ̀yin pé kò fi bá wí yẹn sínú ibì kan pé àtúgbọ̀rọ̀ kélé jáde ká máa pé sọ́lọ́run tún bẹ́mi náà wí ni tẹ́ fi mọ̀ kí bá ṣe ń gbé mẹ́sẹ̀jì yẹn wá fún gẹ́lẹ́ ní ṣe ń dìlíva rẹ̀ èyí tán tún fi bá a wí ó ké fún wa. abasa wa tawalla an ja'ahul a'ma ọfàjúro olèjú ọ̀kálá an ja'ahul a'ma nígbà tí afọ́jú dé wá bá ọ wa ma yudirika la'allahu yazakka ma yudirika bó ló ṣe mọ̀ la'allahu yazakka bóyá afọ́jú tó dé yẹn bóyá òun gangan ló fẹ́ ṣe tọ́lọ́hún àwòyá dàkárùtọ̀ bàbá sọ̀rọ̀ bóyá yóò ṣèrántí olúwa yóò bẹ̀rù ọlọ́run fátẹ̀ǹfà òdèkèrà tí wàá sí yàn dẹ̀ wúlò nínú ìgbésí ayé fàámàmánì ìṣẹ̀gìnà ṣọ́ra àwọn tí wọ́n ti rò pé kò sí táwọn fẹ́ fi ìsìláàmù ṣe àwọn tán mú ọ ṣeré fàáńtàlàhù tásọ̀dà wọn lọ́wọ́ amójútó ọlọ́run sì bá wí fún Ànábì sallallahu alaihi wasallam torí ntọ́lọ́run fi ń wọ̀n lókè sánmà kìí ṣe déédéé owó wo ló ní nípa afẹ́ dájú ẹ̀sìn lẹ̀ àwa ń bẹ lọ́hùn pé àwọn olówó ní ọ̀dà wa lóhùn nínú ẹgbẹ́ wa yìí kọ́lọ̀ ń jẹ́ ká láwọn olówó dáadáa kọ́lọ̀ ń jẹ́ ká láwọn ntọ́lọ́run fi ń wò kọ́ wọn ẹ̀mí kọ̀ọ̀kan ò ju ẹ̀mí kan lọ gbogbo ẹ̀mí lọ́dọ̀ Ọlọ́run bàbá kan náà ni èyí tó bá lóore jù nù gbogbo ẹ̀mí ajá kọ́ bẹ̀rù Ọlọ́run ju yòókù lọ níta fi ń wo nù ẹ̀mí wo ló bẹ̀rù Ọlọ́run ẹ̀mí wo ni ò bẹ̀rù Ọlọ́run èpo lásán ṣẹ́ẹ̀lì ara ìta lásán ni owó òkìkí oyè ìgbajúmọ̀ ìta lásán lélẹ̀ yẹn wà ẹni tí ń bá ń wò ta tójú inú rẹ̀ bá fọ́ ní ọmọ fi léyìn rétí àwọn èèyàn níbẹ̀ nú àwọn èèyàn tẹ́ mọ tẹ̀mọ́lẹ̀ tẹ́ nírántí ṣe sọ́ọ̀rì fún tẹ́ bá tẹ̀mọ́lẹ̀ kò sì sí tí ó ṣe tẹ́ bá yàn jẹ kò lọ́lọ́kọ̀ mọ́ ọlọ́pàá rì ní tó tiẹ̀ lówó tí ó fi gbé yàn lọ tọlọ́pàá ẹni tí ń wá ní tí ó jẹ kò lówó tí èjẹ ń jọ òun ni ó sùn yàn lọ́kọ̀tù ẹ̀yàn jẹ gbé bóyá ń ta bọ̀ọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títì bóyá ń ta gúgúrú àbí ń ṣalábàárù tẹ́ ẹ bá kọsẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ bá kọsẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò lẹ́ni tí ó fẹ́ jọ yín sùn àmọ́ Ọlọ́run ó bínú ìyà tí ó tara rẹ̀ jẹ yín ó ju ìyà kó gbé yín lọ kóòtù lọ. law aqsama ala Allahi la abarra tó bá sọ fọ́lọ́run ọba pé mo fẹ́ kọ́ pàdé odindi ìlú yìí rẹ Ọlọ́run dẹ̀ dá lóhùn alákìísà sí ni òun bá ara sí ni aláìrí jẹ ni aláìrí mu ni ní táwa fi ń wọ̀n kọ́ ọ̀hún ta ló lówó lọ́wọ́ ta ló mọ̀ọ́yàn ta ló ní connection ń tà ń wá kọ́ ọ̀hún ta ní ọ̀dọ̀ tọ́lọ́wọ́n ọba là ń wá kọ́ bá jẹ́ tálíkà òun àtolówó lọ́dọ̀ Ọlọ́run ọba dọ́gba kódò ó ju olówó tí ọba gbọ́ Ọlọ́run ọba lọ́dọ̀ Ọlọ́run Olúwa tún ṣe bá wí yẹn fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ìgbà yẹn wá kọjá bẹ́ẹ̀ ìṣòro yẹn pọ̀ fìtínà pọ̀ ó wá jẹ́ ká Ànábì sallallahu alaihi wasallam ó rò pé ó dáa tó wọn bá rí internal support ní Mẹ́kà tí Mẹ́kà bá rí bó ṣe rí òun ò fẹ́ lọ sí Abáṣà láti lọ́ọ́ mọ jíṣẹ́ Ọlọ́run ọba lọ́hùn Mẹ́kà yìí náà wọ́n ní kó òun ti jẹ́ òun ò yá lọ sí Tọ́ìf yẹn ń bẹ ní ẹ̀gbẹ́ Mẹ́kà ìlú kan ní lẹ́gbẹ̀ẹ́ Mẹ́kà ń bẹ kó wọn lọ wo ibẹ̀ tó bá rọrùn fóun láti lọ farapamọ́ síbẹ̀ nígbà tí Mẹ́kà yìí ò ṣe gbé àwọn tí wọ́n ràn ń lọ́wọ́ Mẹ́kà yìí náà tán jẹ́ bí security fóun Abu Tọ́líbì ti kú kò sẹ́ni tí ó ṣùgbọ́n àwọn mọ́ ara Mẹ́kà wọ́n ń wò ìpè Ọlọ́run ti mú ọwọ́ bà ọ́ ó ti wá kú ká ṣe ọ bí àtàṣe ṣojú wọ́n dẹ wọ́n rẹ̀ kí òun gbogbo àwọn mùsùlùmí tán gba ìsìláàmù yìí náà lẹ́ni wọ́n ní ẹnìkan àfọlọ́hún kó wọ́n wá support lọ sí Tọ́ìf láti lọ bá àwọn ará abẹ sọ̀rọ̀ pé ṣé wọ́n lè tolerate òun ṣe lè gbà òun ò pé ẹ má ṣe ń tẹ̀ ń ṣe o ẹnu pé kóun kàn máa jí sí Ọlọ́run ọba nílùú yín kẹ́ẹ̀dẹ̀ ṣùgbà òun kára Mẹ́kà mọ́ wàá rí nǹkan kan fi ṣe òun níbí tánà sàlá mo bá lọ sí Tọ́ìf nù òjíṣẹ́ ńlá Ànábì wá dé Tọ́ìf ìjọ́ 10 náà ló ṣe ń bẹ̀ sallallahu alaihi wasallam
látòjúlé sójúlé ń káàkiri ọ̀dọ̀ gbogbo àwọn àgbààgbà ìlú. Ẹni tí ń jẹ́ olórí fún wọn ní fẹ̀kífù ńgbà náà Ibn Abd òun ni àgbà gbogbo wọn. Ànábì sallam lọ yọjú sí ní pé tí mo bá wá rí ó ní kò sáyè kò sọ́nà kò sọ̀rọ̀ ń bẹ̀ ń pé ẹ máa jíṣẹ́ ó máa píríìtì pé káwọn yẹn máa sin òòṣà mọ́ nílùú tiwa yìí. Alóòṣàbáyé òòṣà nílẹ̀ yìí tó mélòó kan. Ìwọ ló máa sọ fáwọn yẹn kán máa sin òòṣà mọ́, àwọn ọmọ wọ́n máa gbọ́ sí ọ lẹ́nu, àwọn obìnrin wọ́n máa tẹ̀lé ọ. Àgbàwo láti wá jẹ́ lójú àwọn irú àgbàwo láti jẹ́ lójú àwọn ọmọ wa. Àádàgbà ayẹyẹ ń pé lójú ayé wa ní ìṣẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ti parẹ́ kò sọ̀rọ̀ ń bẹ̀. Ànábì tún yọjú sáwọn àgbààgbà míì náà ní Tọ́ífù yẹn, gbogbo wọn fẹnu ṣọ̀kan pé kò sọ̀rọ̀. Wọ́n á lè hùn fún Ànábì sallallahu alaihi wasallam débi pé wọ́n ní ọ̀yá èyí tó ṣe ń lu àyẹn náà tiẹ̀ tó padà sí Mẹ́kà àfẹ́rí ọmọ. Wọ́n sì dẹ gbogbo àwọn ọmọ kéékèèké sí pé kí wọ́n máa lẹ̀ lóko. Ìjáde tí Ànábì sallallahu alaihi wasallam wọ́n jáde kì í sì ṣe òun nìkan lọ Tọ́ífù ńjọ́ náà, ó mú Zaidu ibn Haritha ọmọ ọ̀dọ̀ rẹ̀ tá kùtàn rẹ̀ ń jò ní ta ló gba ìsìláàmù ta ní ẹrú ni lọ́dọ̀ Khadija tàdíjà wa bùn Ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ táwọn mọ̀lẹ́bí rẹ̀ wá ta ni wọ́n fẹ́ túkùn lọ́rùn ẹ̀ tí wọ́n fẹ́ sanwó tá Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo etí ẹ̀kọ́ wà ní ọjọ́ mi lójú màá yọ̀ǹda ọmọ yín fún yín lọ́fẹ̀ẹ́ àmọ́ tó bá ṣe tán àti tẹ̀lé yín lọ. Zaid ibn Haritha tẹ̀ bá gbàgbé wọn là Ànábì mú dání lẹ́yìn ni wọ́n jọ lọ sí Tọ́ífù. Nígbà tí wọ́n dé àwọn ọmọ kéékèèké sí wọn làwọn ọmọ kéékèèké bá bẹ̀rẹ̀ sí ní máa kọrin tẹ̀lé wọn lérí, wọn pàtẹ́wọ́, wọ́n lẹ̀ wọ́n lóko. Wọ́n lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam lóko lẹ́sẹ̀ débi tí gbogbo ẹsẹ̀ rẹ̀ ń da ẹ̀jẹ̀ ń jáde lẹ́sẹ̀. Zaid ibn Haritha wa ń fi ara rẹ̀ bọ́dì rẹ̀ ní fi ń kọ́fà wa oko ń pé kó má bàa bá Ànábì sallallahu alaihi wasallam. Ibi tí ń fi ara kọ́fà oko tí ń fara dì tí ń fara gbà wọ́n lẹ̀ ní oko lágbárí tiẹ̀ náà bẹ́jẹ̀. Fìtínà yẹn wàhálà yẹn ni wọ́n bá kúrò ní Tọ́ífù. Ibẹ̀ lè mọ́ wọn kódò tún burú ju ti Mẹ́kà tí ń bọ̀ wá lọ. Wọ́n jáde kúrò ní Tọ́ífù. Kódà ẹ̀gbà wa tàn mí sọ fún wa pé Ànábì sallallahu alaihi wasallam ibi wọ́n ti ń lẹ̀ lóko yẹn náà lọ dákú sí. Zaid ibn Haritha lọ sá gbìgbì ló gbé dùgbẹ̀dùgbẹ̀ jáde kúrò ní Tọ́ífù yẹn tí wọ́n fi jáde sí bodè ìlú tí wọ́n fi kúrò nígboro. À ń sìn Ànábì sallallahu alaihi wasallam pé ìgbà tó wọ́n lajú sí lẹ́yìn ìgbà tó dákú ìgbà tó wọ́n lajú sí Jìbìrìlù lòun rí òun ṣáàrí inú ẹ̀ṣújò tí mọ́ cloud òkè sánmọ̀ lòun ti rí Jìbìrìlù. Ó wá sọ fún òun pé Muhammadu mo ti mú màláìkà tọ́lọ̀ ń fi sí di gbogbo tí ń jápàtà tí ń bẹ lérí ilẹ̀ ayé. Màláìkà tọ́lọ̀ ní kó máa mójútó àpáta agbára àpáta Ọlọ́run gbé ilé lọ. Màláìkà yìí ó sì kejì mi wá pa á láṣẹ tó bá wọ̀n. Ìyọ̀ǹda ti wà fún ọ látọ̀dọ̀ Ọlọ́run pé gbogbo ń tọ́ bá fẹ́ ká dá lára fún ará Mẹ́kà. Tó bá wọ̀n kí á mú àpáta ńláńlá tó tóbi jù Mẹ́kà ńláńlá méjì ká fọ́ papọ̀. Ìyẹn ni pé àárín ṣe pé ìlú Mẹ́kà ìgboro Mẹ́kà àárín àpáta ni àpáta lọ́tún lósì lọ́sọ̀rọ̀ àwọn díẹ̀. Ká mú àpáta ká dà àpapọ̀ báyìí ká fọ́ ká fún gbogbo tí ń bẹ Mẹ́kà ká fún gbogbo wọn pa kán kú dànù. Pàṣẹ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ nísìn. Wọ́n sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó wà nù nira ó wà nù rora l'Ànábì bá tún sọ pé bal arju ntí mo fẹ́ kàn bal arju ntí n fẹ́ ni pé an yukhrijallahu min aslabihim man ya'budullaha wala yushriku bihi. Ntí n fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kì í ṣe kó para Mẹ́kà rẹ̀. Àwọn ẹbí mi náà ni wọ́n lè máa ní mi lára, wọ́n lè máa yẹ̀yẹ́ mi, wọ́n lè máa fara ní mi tòótọ́, àmọ́ ìfẹ́kúfẹ́ wọn oríire wọn náà mọ̀ ń fẹ́. Tí wọ́n bá jìyà báyìí láyé tán ṣe bẹ́ẹ̀ parẹ́, wọ́n tún lọ jìyà tó bá dijọ́ alkiyama wọ́n tún wọná. Kí wá lèrè mi níbi kí wọ́n wọná? Kí lèrè mi níbi kí wọ́n pé mo jíṣẹ́ fún wọn ìṣàṣeyọrí kí n wá ṣẹ́bi lé dúdú wọn kí wọ́n parẹ́? Kí lèrè àfáà àti dúdú bá ṣẹ́bi láwọn ọmọ kíw rẹ̀? Gbogbo ọmọ kíw tó kíw lọ́dọ̀ rẹ̀ dúdú wọn á pé ó ṣẹ́bi lé dúdú wọn. Èpè tó ń ṣẹ̀yìn tó bá ṣe ọmọ kí wọ́n pé ó kírètì failure fúnra rẹ̀ tán bá ní látọdún tó ti ń ṣe wàhálà yìí àṣeyọrí rẹ̀ dà. Àwọn tó náwó sí ń pàṣeyọrí rẹ̀ ti fún gbogbo wọn lépè dànù. Kì í ṣàṣeyọrí ẹnìkan ní àáfàá rẹ̀ ló bínú sí lójú orí bá wọn. Àwọn àáfàá rẹ̀ fi wọn ní bínú. Kódà ọmọ kí wọ́n bá máa ṣe ń tọ́tọ́ sí ìbínú. Torí Ànábì sallallahu alaihi wasallam náà bóun náà ti rí nù. Bí bá bínú sára Mẹ́kà tẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ pa wọ́n rẹ́. Èmi gẹ́gẹ́ náà ti fail. Torí iṣẹ́ tí mo jẹ́ tán bá sọ pé kí ni success mi tí mo lè náwó sí
èpè ni màá nawọ́ sí pé èpè mo padà fi parí ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Inú nira wà l'Ànábì wà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Inú nira l'Ànábì wà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Ìyẹn jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run kámúlà káyìí ń bẹ. Ànábì ọjà fún rẹ̀ tẹ́sírí kọjá fún rẹ̀, gbogbo ìjà rẹ̀ náà tọ́lọ́run ni. Tọ́ba ẹ̀sìpọ̀ fẹ́ jà fún rẹ̀ ni yóò ní ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti lẹ̀ mí lóko yìí náà Tọ́ífù yìí bẹ́ẹ̀ mo ti fẹ́ kẹ́ bẹ̀rẹ̀. Ẹ kọ́kọ́ bá mi pa gbogbo wọn rẹ́ náà, gbogbo àtọmọ kékeré àtàgbà tọ́lẹ̀kọ̀ gbogbo ẹ bá mi da òkú bó gbogbo wọn, ẹ rọ̀jò òkú lé wọn lérí. Wọ́n bá dìlì pẹ̀lú ara Tọ́ífù wọn pé tó yẹ padà sí Mọ́kà, gbogbo kèfèrí tí ń bẹ Mọ́kà pàápàá ẹ bá mi fẹ́ atẹ́gùn burúkú sí wọn kí kálukú fẹ́ sí mú kán kú dànù. Bí ó ti ṣe nù tó bá yẹ sí pé ọjọ́ mi ọjọ́ wọ náà báwa ti ronú sínú. Àmọ́ Ànábì sallallahu ò rí bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ni fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùpèpè àbí mùsùlùmí náà lápapọ̀ wípé ìbìjà rẹ ní pé mo fẹ́ bìjà ara mi, wọ́n yàn mí jẹ, mo fẹ́ ta ìwọ sí dànù. Ẹ jẹ́ ajé ọmọ níwọ̀n. Islam gbà wá láyè ká bìjà ara wa o. Tẹ́nìkan bá fẹ́ ṣe ọ́ lábòsí kó sú rẹ̀ lọ́kọ̀ọ̀tù kó ó bà mí ló kọjẹ́ àbí èèyàn jẹ́ ọ́n gbèsè kó sin gbèsè àbẹ́nìkan bá ọ ló kọjẹ́ àbẹ́nìkan bú ọ. Ntọ́ bá lè ṣe tó fi gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹ̀ àyè bẹ́ẹ̀ gbà wá. Àmọ́ ipe káwá jẹ́ yẹn lágbé lọ́kàn ní gbogbo ìgbà kó fẹ́ ṣàfẹ́ jàre ní tipá ọ ṣàfẹ́ fọ́ra rẹ̀ mọ́ ní tipá kọ́ tó bá tiẹ̀ yẹ dúdú yẹn kọ́ yẹ ní tí bá ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba. Ìyàwó Aisha ní An-Nabi sallallahu alayhi wa sallam lam yantaqim li nafsihi shay man tasara li nafsihi qat. An-Nabi sallallahu alayhi wa sallam ò gbìjà ara rẹ̀ rí kí ó bá ti já An-Nabi lè yẹn ṣe o kò gbìjà rẹ̀ rí. Illa an tuntahaka hurmatullah. Àyàfi tó bá yẹ sí pé wọ́n fagbà Ọlọ́run ọba yà tẹ́ bá rí tá Ànábì bá bínú kò lè sẹ́yìn pé wọ́n jẹ̀bi Ọlọ́run ọba tí ń bínú lélẹ́rí nù. Kò ní jẹ̀bi inú pé ń bínú fún personality rẹ̀. Ìjà fún personality Ọlọ́run ni ó jà fún personality ẹni tí bá ń jíṣẹ́ rẹ̀. Ìwọ máa defend Ọlọ́run, Ọlọ́run ó defend ìwọ. Trade rẹ̀ nìyẹn pẹ̀lú Ọlọ́run, business rẹ̀ pẹ̀lú Ọlọ́run nù. Ike yìí máa defend Ọlọ́run. Tí wọ́n bá fẹ́ tẹ́jú Ọlọ́run ọba mọ́lẹ̀ ń bì kan àbí wọ́n fẹ́ fojú ẹ̀sìn rẹ̀ dólẹ̀, èmi ó máa defend ẹ̀. Ìyín tán síbẹ̀, ìyín ní kí ẹ̀. Èmi wá gbé ọmọlúwàbí tèmi gun Ọlọ́run ọba ó kù sí lọ́wọ́ tóun náà bá fẹ́ fi ṣe. Èmi ti mójútó tiẹ̀ kóun náà bá mi ṣe tèmi náà bó ti yẹ kó rí nìyẹn. Kì í rọrùn bí n ṣe ń sọ yìí tí wọ́n bá báyàn ló kọjá tí wọ́n bá sọ̀rọ̀ tí ọ̀dà sí yẹn o. Bóyá èmi tí ń sọ ìgò tún nídìí àti tún gbọ́ nígbà náà àbí kí n rẹ́ ní eré kan tí ó wà lẹ́gbẹ̀ẹ́ tèmi náà tí ó sì mí létí. Àmọ́ bá ti mọ sọ ní fúnra wa kó lè wúlò torí kálukú nísìnyí kálukú ṣá ń jà fún rẹ̀ ni. Àbẹ́ ẹ̀ máa rí lọ́tún ló sì ní gbẹ́rẹ́ ní lọ kóòtù gbé. Èpè ni wọ́n ní ká Jibrilu ti dé ó ti mú màláìkà tí ń bẹ ní ìcháàjì àpáta dé ń pé yá pàṣẹ ó kúrò ń pé wọ́n kọ ìṣẹ̀lẹ̀ fún ọ tó bá ṣépè níwòyí. Ṣé èpè gbogbo ń tọ́ bá ṣe pé pa màláìkà yìí láṣẹ ó rẹ́dí àti execute ẹ̀ kó fi àpáta kó fi pa dúdú Mọ́kà rẹ̀. Ànábì ni kò pè mí kí mo fẹ́ mú bẹ́ẹ̀ kí ni ìwọ fẹ́ mú bí kí mùsùlùmí ti ń bú ọ ṣẹ̀wọ̀n láìkí kí ló fẹ́ mú bẹ́ẹ̀ tó bá wọnú ẹ̀wọ̀n èébú yẹn ṣé èébú yẹn ti wá parẹ́ ni àbí kí ni tó fẹ́ irú oorun wo ló fẹ́ sùn lálẹ́ ẹjọ́ ṣé yọ yàtọ̀ sí dúdú oorun tó ti ń sùn bọ̀ tẹ́lẹ̀. So àfi tá a bá mọ núrò ẹni tó bá mọ núrò ní gbogbo yìí tá à ń sọ ìwúlò fún o. Téèyàn bá bá olóko jẹ́ ní tó yẹ kó mọ dùn ní pé ṣó ṣáda lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run mọ bí tí máa ń yàn náà kì í ṣe pé nígbà tí ọba wa ń ṣe wàhálà fọ́lọ́run tó ń ṣe dáadáa bọ̀ wá tẹ́lẹ̀ èébú kan bá wá bú ọ ìtumọ̀ rẹ̀ ni pé tó fi wá kú o èébú yẹn wà lẹ̀ mọ́ lára gbogbo dáadáa tó wá ṣe yẹn ó ti bàjẹ́ báwọn torí èébú tán bú ọ kì í ṣe bọ́lọ̀ tí ń tò nù bí ṣe máa ń rí lára ẹni tán bá bú nù o yọ̀dà yọ̀dà pé wọ́n ti wá péǹtì mi láláì dáa àfi kí n fọ́ra mi mọ́ àfi kí n gbégbèsè tí ó jẹ káwọn èèyàn mọ̀ pé mo innocent ò nídìí ẹ̀ kódà ò jẹ́ wá ní gbèsè kọ́ wá sí public kọ́ mọ́ wá rújọ́ ń tó ṣẹlẹ̀ èèyàn purọ́ mọ́ ó sì mọ́ pé bó ti rí kọ́ àwọn follower máa sọ pé ẹni láti bọ́ta kẹ clarify ó nídìí clarification tá lọ jẹ́ ń gbèsè àlàyé ẹni tí ó bá fẹ́ tẹ̀lé ọmọ bóyá ó jẹ́ ẹnìkan tó dájọ́ lẹ̀ ẹni tó bá fẹ́ máa lọ kó máa lọ kò wulẹ̀ trust yẹ tẹ́lẹ̀ ní fi ń bẹ pẹ̀lú rẹ̀ ló fi trust ní táwọn kan sọ ń parẹ́ kó máa lọ dúró de kí lọ́lọ́run ó ṣe padà nítorí wọ́n ti bá a dòwò pọ̀ ń pe gbogbo ọjọ́ tí wọ́n bá ti bá ẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ ìwọ ṣe tá àti mọ defend Ọlọ́run ọba ńjọ́ tán bá tiẹ̀ náà jẹ́ Ọlọ́run náà ó dìde àmọ́ tó bá ti mọ bí yẹn ṣe bíjà rẹ̀ Ọlọ́run yọ̀ǹda pé ó ti mọ já rẹ̀ gbé kò nídìí káwọ́ bá dá sí mọ́
yóò máa mú ẹ̀tẹ́ àtàbùkù dání. Ó bà nínú jẹ́ pẹ̀lú gbogbo tá à ń rí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, gbéra ẹni lọ kóòtù tọlọ́pàá. Àwọn tán bá ní ló kọjẹ́ jẹ̀bi, bẹ̀tẹ́ ní tán bá ló kọjẹ́ náà kó ṣe sùúrù. Ọlọ́run ló lóko tó fún ọ. Gbogbo orúkọ tó ń sọ yìí náà nísìnyí ẹ̀sìn náà ló build ẹ̀ fún ọ, kì í ṣe pé technology kan ó ṣe plane fún gbogbo wa ló fi lóko tó bẹ́ẹ̀. Kì í ṣe pé wọ́n ló ṣe íńtánẹ́ẹ̀tì tá à ń lò ló fi lóko tó bẹ́ẹ̀. Islam yìí náà ló create ó kọ òun fún ọ. Kò tó wá gbọdọ̀ jẹ́ sí pé image Islam yẹn máa bàjẹ́ on account pé kó kọ tiẹ̀ kó lè rí bí fọ́ mọ́ padà. Torí pé tí ṣètàn tó bá fẹ́ bá ní níṣẹ́ jẹ́, bá ti ń ṣe wá sí tàn preach fáwọn èèyàn yìí, àìmọye èèyàn máa gba Islam, àìmọye ẹlẹ́ṣẹ̀ ó máa túbá láti bẹ̀. Ṣé mọ̀ ipá ń ba business ṣètàn jẹ́ ni? Iṣẹ́ òun wà sí náà ni pé a fẹ́ kó bá ṣètàn. Gbogbo follower rẹ̀ a fẹ́ máa fọ́ wọn ká, ìjọ tó kójọ a fẹ́ máa tú ká. Ó ti kù díẹ̀ kẹ́lòmí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run báyìí bá ti ń sọ̀rọ̀ yìí. Bí ó ń palẹ̀ mọ́ pé tó alẹ́ yìí ni wọ́n ní kó wá gba kíní tí ó lò. Bóyá àárọ̀ làwọn ní ó wá gbà. Bí ó ti gbà already ó ti kù dẹ̀dẹ̀ kó lò báyìí. Ó kàn ní kó wọn ó ṣí Facebook wò ó sì gbọ́ wá sí. Ó dẹ̀ decide pé mi ò lò mọ́. Ẹ jẹ́ n lọ ju kíní yẹn nù. Ṣé kí mo yọ lẹ́yìn èṣù nìyẹn? Ọlọ́run lò mí ń sábàbí láti rí yọ lẹ́yìn ṣètánì. Ibi tẹ́lòmí wà títí ń gbọ́ lecture yìí ọ̀bọ̀ sí rárá, kò dáa rárá, kò ṣe sọ síta pé ibi tó ń wà ní ìpalẹ̀mọ́ kíní kan náà lọ fẹ́ ṣe ń bẹ̀. Ó kàn ní kó wọn tán Facebook ó jálu lecture táwa ń ṣe lọ́wọ́ yìí. Ọlọ́run ní kí lecture yín ṣe láǹfààní, ó dẹ́kun kíní tó fẹ́ ṣe yẹn. Ẹ dákun ṣé ṣètánì ó ní palẹ̀mọ́ rí fún mi? Yóò ní mi sínú kọjá bó ti yẹ pé ìwọ yóò wà ní ìpalẹ̀mọ́ tí ò kí ní fún nọ́mà ọmọ ànábì Ádámà. Yóò wà ní ìfẹ́ mi, yóò package ẹ̀ gidi, yóò strategize ẹ̀, yóò fẹ́ kí gbogbo tí mo gbà á lẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò fẹ́ kó rí ibú yẹn sọ̀kalẹ̀ sọ́dọ̀ mi. Ní ẹni tí máa ń ṣe wáàsí náà fi dọ́dọ̀ wa careful gan láti ṣiṣẹ́, torí ṣètánì ń dẹ́ lẹ́kẹ́. Àwọn èèyàn tán gba ìsìláàmù lọ́wọ́ yín láìmọye yẹn, ṣètánì ti ní yín sínú. Níjọ́ tẹ́nìkan bá bá yín ló kọjẹ́ tó bá ṣe kẹ́jì wọn kí ṣètánì ti fẹ́ yọjú nìyẹn. Ẹni tó bá yín ló kọjẹ́ yẹn gẹ́gẹ́ kọ́ ní ṣiṣẹ́ ṣètánì lọ́ràn. Ó fẹ́ fi bí ẹnu náà ni kó lè distract rẹ̀. Ẹ rí i pé nígbà tí ṣètánì ti distract wọn nísìn, ṣé yẹn gbà ìsìláàmù lọ́wọ́ wọn bí ti tẹ́lẹ̀ wọn? Àwọn tán gbéra wọn lọ kóòtù tán dára wọn láàmú. Ṣé irú àṣeyọrí tán ń ṣe tẹ́lẹ̀ bọ̀ wá tí gbogbo yín náà jẹ́rìí sí ṣọ́dà bí ti tẹ́lẹ̀ mọ́? Ló kọ́ pé ọmọlúàbí mi ìsìláàmù ti wà affected, in tí ṣètánì fẹ́ achieve náà nù. So ọgbọ́n ni fún gbogbo wa ká mú lára Ànábì sallallahu alaihi wasallam. Èyí ṣe tí àwọn Jibrilu àti màláíkà tó wà ń charge àpáta tí wọ́n á dé tán fún l'option pé tó yá nítorí bá fẹ́ ká ṣe ká pa gbogbo ara Mọ́kà rẹ̀, ìwọ sí ti pọ̀ jù. Ó ní rárá tí mo fẹ́ kọ́ yẹn, mo fẹ́ kọ́ lọ́n bá mi táwọn ọba tiẹ̀ lè ṣẹ̀sìn, àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bí kọ́ lọ́n bá mi mú àwọn ọmọ àlùbáríkà jáde tí ó ṣẹ̀sìn. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Gba àwọn ẹlẹ́bọ ọjọ́ sí yẹn, àwọn tí wọ́n padà dàáfà, àwọn abáńdàkọ̀ àwọn àfáà wa nínú ìsìláàmù, àwọn sàábé kéékèèké àbáwọn tó dé lẹ́yìn àwọn sàábé, àwọn ọmọ àwọn olóòṣà yìí náà ni àwọn táwọn bàbá wọn fúnlẹ̀ máa Nábì sallallahu alaihi wasallam, wọ́n padà wúlò, wọ́n padà ṣàǹfààní. Ànábì wá síbẹ̀ ó kúrò ní Tọ́ìf, ó jáde, wọ́n gbé jáde lẹ́yìn tó dákú tó lajú tán, ó wá wà ní abẹ́ ìbòjì kan tí ó sá sí, òun àti Zaidu ọmọ Haritha. Wọ́n ti bójú ọ̀kan ni wọ́n bá rí Utuba àti Shayba, Utuba ibn Rabi'a àti Shayba ibn Rabi'a, ọmọ ìyá làwọn méjèèjì. Nínú àwọn tán gbógun ta Ànábì Mákà ni wọ́n bá rí Ànábì lọ́ọ̀kan, Ànábì náà rí wọn. Wọ́n rí tí wọ́n ti lẹ̀ lóko, tí wọ́n ti fìtínà rẹ̀ láti Tọ́ìf. Àánú padà ṣàwọn náà níbi tí ìyà tí wọ́n fi jà Ànábì ní Tọ́ìf tó lágbára dé. Ará Mákà tó gbógun ta Ànábì, ìyẹn Utuba ibn Rabi'a àti Shayba ibn Rabi'a, àwọn méjèèjì padà káànú. Ní pé Muhammad ni wọ́n wá lálà ṣe tútú báyìí. Àwọn méjèèjì wá fi grape tí wọ́n mú lọ́wọ́, wọ́n fi ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam, wọ́n fi rán ọmọ ọ̀dọ̀ wọn. Wọ́n lọ́mọ ṣẹ́ kan, ọmọ ọ̀dọ̀ kan tán ránṣẹ́ tó wà pẹ̀lú wọn pé ẹ lọ gbé fún kó mú. Ọ̀tá ni wọ́n jẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam. Àmọ́ nígbà tí wọ́n rí condition yẹn náà bá àwọn náà nú jẹ́, wọ́n fi grape ránṣẹ́ sí. Ọmọ ọ̀dọ̀ tí wọ́n fi ránṣẹ́ Adas kì í ṣe ọmọ Mákà, Kristẹni ni, àmẹ́rú ni, Kristẹni ni. Ó wá dé iwájú Ànábì sallallahu alaihi wasallam nígbà tó gbé pé tó àwọn tán jókòó lọ́ọ̀kan yẹn, ta ni wọ́n jẹ́ nìkíní ń jẹ́ Shayba, ẹnìkejì ń jẹ́ Utuba ibn Rabi'a,
àná àwọn ará Mẹ́kà wa náà nù àwọn èèyàn wa ní wọ́n ní ká gbé kinní fún yín ànábì wa gbà gbàtà ànábì gbà tá ànábì ó mú tí ó mú grape yẹn tí wọ́n ti juice already nígbà tí ó gbé mu bismillah tá ànábì wí tó dákọ̀ Ọlọ́run bá kí bismillahir rahmanir rahim àdásì yẹn gbọ́ ànábì wa mú tán wá ní àdó mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ bá ń tún wí ó ní ìyìn Olúwa yìí àti ọ̀rọ̀ yìí òun kì í gbọ́ ní ilẹ̀ yìí látọdún tóun ti ń sọmọ ọ̀dọ̀ ní gbogbo region yìí òun ọ̀dọ́rú ẹ̀ ànábì ní ọmọ bó ni wọ́ ó ní kìrìsìtẹ́nì lòun Iraq lòun ti wá ní ìlú tán pè ní Nainawa ìlú kan ní Iraq ní jẹ́ Nainawa ànábì ní ìlú ànábì Yunusa nù ànábì Yunusa alayhi salatu wassalam nígbà tá a sì gbé dìde ìlú tán ti gbé dìde náà ní Nainawa yẹn nígbà tó ń sọ fún ànábì pé bóò ló ṣe mọ Yunusa ànábì náà mọ̀ mọ́ ọmọ ìyá mi ni ànábì Ọlọ́run lèmi náà ibi òun ti jíṣẹ́ nù ibi tán ní kémi ti jíṣẹ́ nì ọfi tó fi mọ Yunusa kó òun ọ̀gbẹ́ nìkan gbogbo ilẹ̀ yìí tó dọ́là bá rí ànábì àwọn rí ànábì Yunusa alayhi salatu wassalam wà ní kí ni iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì jẹ́ fún pé káwọn èèyàn sin lọ́run lẹ́yọ̀ kan nìkan yé sin òòṣà mọ́ nígbà tọmọ tọ̀hún náà sì jẹ́ kìrìsìtẹ́nì òní kankan yé sin òòṣà mọ́ tẹ̀ pé kìrìsìtẹ́nìtì náà dúró lérí pé káyé sin òòṣà mọ́ ó ṣá kọ̀nfàmù nùbú wà ànábì sallallahu alaihi wasallam pé ànábì Ọlọ́run ọba lẹ́ni yìí tòótọ́ o ànábì Ọlọ́run ọba lẹ́ni yìí tòótọ́ wọ́n ló ṣe ìsìláàmù níbẹ̀ ọgbà ìsìláàmù ó wá padà sọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ ni wọ́n fún wọn lábọ̀ pé ẹni gbé kinní fún gírèpù yẹn fún ẹni yẹn ṣe èèyàn lásán o àwọn ọmọ ìlú wa ní àbótú sí sàṣìwọ̀ náà wọ́n sàṣàwọn èèyàn náà kì í sàṣàṣì o ànábì Ọlọ́run ọba ní o ọ̀rọ̀ tó wọn gbọ́ rí gbogbo ilẹ̀ yìí tó yẹ pé nígbà tó ń gbọ́rú ẹgbẹ̀yìn ìlú àwọn ni ọ̀rọ̀ yẹn lòun gbọ́ lẹ́nu rẹ̀ kì í ṣe èèyàn lásán òun náà kọ̀nfàmù ìjà ànábì sallallahu alaihi wasallam lára ànábì ìjọ náà ànábì wa ń ṣàdúà ọwọ́ abẹ lọ́hùn àdúà tán ló ṣe ń jọ náà ní pé Allahumma ilayka ashku dha'fa quwwati Ọlọ́run ọba mi o ìwọ nìkan náà mo lè ké pè orí mi bí mo ti lẹ tó wa qillati hilati ọgbọ́n àtètè mi kò tó nǹkan yìí mọ́ kí làtú ṣe mọ́ wahawani ala nas mo yẹ̀yẹ́ jù lọ́wọ́ àwọn èèyàn àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin kò sẹ́ni tí ó lè rí mi fín kò sẹ́ni tí ó lè yẹ̀yẹ́ mi mo kéré jù lójú wọn ya arhamar rahimin mo ń ké pè wọ́lọ́wọ́n ọba láàánú ṣàánú mi anta rabbul mustad'afin wọ́n lọ bá gbogbo àwọn tí wọ́n bá sọdọ̀lẹ́ tí wọ́n bá lẹ́nìkan wa anta rabbi wọ́n lọ́wọ́n ọba mi ila man takiluni ta ló fẹ́ fà mí lé lọ́wọ́ tó bá lò ní mójútó mi mọ́ ọwọ́ ta ló fẹ́ fi mí sí ila aduwin yatajahamuni sáwọn ọ̀táwọn yìí tí wọ́n fajúro tí wọ́n lejú kókókó sáwọn yìí náà lọ́wọ́ àfà mí lé lọ́wọ́ Ọlọ́run ọba Ànábì sallallahu ń ké pe Olúwa bẹ́ẹ̀ pé ṣe ń tó ákù ní pé kó á jẹ́rú àwọn wọ́n túbà ọmọ rọ̀bíyàn àwọn ṣé bá tó gbìn rọ̀bíyàn ní òtún máa bá yóò fún mi ní tí mà jẹ ila aduwin malaktahu amri àbáwọn ọ̀tá mi náà lọ́wọ́ àfa ọ̀rọ̀ mi lé lọ́wọ́ jẹ́ pé n tí wọ́n bá fẹ́ fi mí ṣe ni in lam yakun bika ghadabun alayya fala ubali tí Ọlọ́run ọba bá ti bínú sí mi kódà bí gbogbo aráyé bá ń bínú tí Ọlọ́run bá kọ̀ tó bá bínú sí mi tó bá ń yọ́nú sí mi gbogbo ìgbà mi ò kíà walakin àmọ́ ṣùgbọ́n afiyatuka hiya awsa'un li àlàáfíà tọ̀dọ̀ Ọlọ́run ọba wa ìkóniyọ ní mi gbogbo aburú àti gbogbo ewu ni mo fẹ́ kó fi gbà mí láàyè a'udhu bi nuri wajhika alladhi ashraqat bihi dhulumat mo wá kí Ọlọ́run ọba ṣọ́ mi mo sádi ìmọ́lẹ̀ ojú Ọlọ́run ọba èyí tí máa tàn tí gbogbo òkùnkùn máa sá lọ wa salaha alayhi amru dunya wal akhirah ìmọ́lẹ̀ Ọlọ́run ọba tí gbogbo àlámọ̀rí èèyàn fi máa tò látayé tí fi dé alkiyama mo sádi an yanzila alayya ghadabuka má láíláí jẹ́ kí ìbínú rẹ̀ sọ̀kalẹ̀ sí mi tára ayé bá ń bínú sí mi tí wọ́n bá gbà tèmi ó sì tẹ́ mi lọ́rùn jù kí Ọlọ́run ọba ó bínú sí mi lọ aw yahilla bi sukhtuka àbí kí Ọlọ́run ọba wá jálù mí pẹ̀lú ìbínú lakal utba hatta tarda tiẹ̀ náà ni màá máa ṣe tó fi yọ́nú wala hawla wala quwwata illa bika mi ò ní agbára mi ò létè mi ò mọ ogun mi ò mọ nǹkan kan o mi ò mẹ́rin tí mo lè sádi tí mo tún lè rojọ́ mi fún tó tayọ ìwọ Ọlọ́run ọba àwọn èèyàn tó fi ràn mí lọ́wọ́ Abu Talib ti kúrò láyé Khadija náà ti jáde láyé
Ọlọ́run ọba mo fẹ́ kó tẹ́wọ́ gbà mí, mo fẹ́ kó ràn mí ṣe. Bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ṣe ké pe Olúwa ní ààyè náà, wọ́n sì lọ́lọ́run dá lóhùn. Ìdálóhùn Ọlọ́run ọba náà ló bí Isra wal Mi'raj. Ń pé kì í ṣe wọ nìkan, ìdá ọ̀dára rẹ̀ fi ọ́lẹ̀. Ọ̀dà kó lè mọ̀ kí mi ò fi ọ́lẹ̀. Ọ̀yà wa máa bọ̀ wá ṣe ìrìn àjò tí Ànábì Ọlọ́run ọba kan ò ṣerú ẹ̀rí, ẹnìkan ò ṣerú ẹ̀rí, máa bọ̀ wá. Níjọ́ tí Musa tá fẹ́ bá Musa sọ̀rọ̀ alayhi salatu wa salam, a set appointment pẹ̀lú ẹni. A fún ní pé wá bá pàdé níbi kan 30 days. Níbi 30 days appointment la fa Ànábì Musa alayhi salatu wa salam. Eléyìí a invite Muhammadu ní kí máa bọ̀ wá sallallahu alayhi wa sallam. Nígbà tó wà nínú ìbànújẹ́ tó le koko yìí ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Àmọ́ kó tó ṣẹlẹ̀, Ànábì kúrò níbẹ̀ sallallahu alayhi wa sallam tí ń padà lọ Mẹ́kà. Ní Suratul Jinni sọ̀kalẹ̀ fún. Sọlọ ní tó fi mọ̀ pé iṣẹ́ tó ń jẹ́ yìí kìí ṣe iṣẹ́ kékeré o. Lára Mẹ́kà ọba tí gbọ́. Mo fẹ́ kọ́ mọ̀ pé o ti ń láṣeyọrí láwọn ibì kan tó mọ̀. Wọ́n á sọ Suratul Jinni kalẹ̀ pé Qul uhiya ilayya annahu istama'a nafarun minal jinn wa qalu inna sami'na Qur'anan ajaba yahdi ila rushdi fa'amanna bihi wa lan nushrika bi rabbina ahada wa annahu ta'ala jaddu rabbina ma ittakhadha sahibatan wala walada wa annahu kana yaqulu safihuna 'ala Allahi shatata wa anna dhananna an lan takula al-insu wal jinnu 'ala Allahi kadhiba wa annahu kana rijalun min al-insi ya'udhuna bi rijalin min al-jinni fazaduhum rahaqa wa annahum dhannu kama dhanantum an lan yab'atha Allahu ahada. Wọ́n láwọn àlìjẹ̀nú kójọ nítorí inú àwọn àlìjẹ̀nú kójọ. Ṣé mọ̀ ipa ti sọ láti bẹ̀rẹ̀ tẹ́ bá gbàgbé pé láti ìgbà tí Kùránì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ wọ́n fi àwọn ìràwọ̀ tí ń bẹ lójú sánmọ̀ wọ́n fi wọ́n ṣe òkò. Wọ́n ní ká máa ṣẹ́ná kó máa jálu àwọn kèfèrí nínú àwọn àlìjẹ̀nú tí wọ́n máa gbéra wọn ní kọ́ńkọ́ lọ́rùn tí wọ́n gùn lọ sókè tán fẹ́ lọ máa gbọ́ ọ̀rọ̀. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ láti máa gbọ́ kí ní ṣẹlẹ̀ ń sánmọ̀. Olúwa fún wọn lágbára bẹ́ẹ̀. Àìgbà tí Kùránì bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa sọ̀kalẹ̀ láti ṣe é lóko fún wọn tí ó máa jálù wọn. Àwọn ò ní rí sójú pé ń jálù wọn, àmọ́ àwọn ọmọ ibi tí ara àwọn kù sí tó bá jálù wọn. Yóò jálù wọn tí ó pa wọn rẹ́. Ó wá fà kí gbogbo àwọn àlìjẹ̀nú pé wọ́n pe international conference. Wọ́n kó jọ láwọn àgbààgbà wọn. Wọ́n sì nígbà wọn kó jọ wọn ní ilẹ̀ Nàṣíbí náà wọ́n kó jọ sí. Ìyẹn jẹ́ àyè kan ní Yemen. Àwọn kan ní Iraq ni. Gbogbo wọn kó jọ. Kí ni ìṣẹ̀lẹ̀ gan-an? Ààrí information gbà láti sánmọ̀ mọ́. Lágbájá ọmọ lágbájá, iṣẹ́ tó ṣe là ní tó fi dolówó, kádàrá rẹ̀ ní, àyànmọ́ rẹ̀ ní, kíní kankan ní, ààrí nǹkankan gbọ́mọ́. Gbogbo àwọn aládùúgbà, gbogbo àwọn aláyẹ̀wò nẹ́tíwọ̀kì wọn ti dàrú. Torí bí tí information yẹn ti ń wá nìyẹn, wọ́n ń lọ tẹ́tí gbọ́ ní sánmọ̀ ni. Pẹ̀tò èbùbù tọ́lọ́run tó pa ní o, àṣẹ tọ́lọ́run tó pa ní o nínú ìgbésí ayé lágbájá o, ìlú báyìí, nǹkan báyìí ni ó ṣe wọ́n lọ́dún yìí. Gbogbo information yẹn tí dàbí ìgbà pa àwọn aládùúgbà máa gbà. Nígbà tí Kùránì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀, kí wọ́n má bàa máa da connection àti nẹ́tíwọ̀kì Kùránì wù, fún wọn adí nẹ́tíwọ̀kì tí wọ́n rí nǹkan kan gbọ́mọ́. Ó wá fà kán pé conference pé kí ló ṣẹlẹ̀. Wọ́n á sọ pé ẹjẹ́ àwádìí kí ló fà á. Wọ́n gbé àwọn kan dìde, àwọn àlìjẹ̀nú tí wọ́n rò pé wọ́n lágbára láti rìn káàkiri ayé lẹ́ẹ̀kan náà pé bí tá a ti ń ṣe meeting yìí, I need the report. Ẹ dé bá wa lẹ́nu meeting yìí, ẹ sáré rìn káàkiri gbogbo ayé, ẹ wọnú odò, ẹ wọnú igbó, ẹ dé gbogbo ìlú lẹ́ẹ̀kan náà.
láti wá fún wa lábọ̀ kí ni tí ń ṣẹlẹ̀ tẹ́ bá rí nǹkan kan tó strange níbi kankan tètè já mọ̀ pé bí nǹkan kan báyìí lọ́fà làwọn àlìjẹnú yẹn bá sì gbé ìrìn bíi wọ́n rìn káàkiri gbogbo tí ó sì rọ àlìjẹnú lọ́rùn láti rìn káàkiri ìrìn wọn yá ju tàwọn èèyàn lọ ìrìn àwọn èèyàn ní ìdájọ́ fixis mọ́ apply lélẹ́rí kò apply lélẹ́rí táwọn àlìjẹnú ìbẹ̀nú àlìjẹnú nígbà táwọn ṣe tafsir Suratul Rahman kọ́ là ń ṣàlàyé àwọn àlìjẹnú tí ń bá tẹ́gùn rìn jẹ́ pé àdámọ́ bọ́dì ta fún atẹ́gùn ni ó lè máa jà káàkiri bí ìjì wọ́n máa rìn káàkiri wọ́n lè lọ láti country kan sí country míì láàrin ìṣẹ́jú àyá wọ́n á gbéra wọn káàkiri ni wọ́n bá dé Mọ́kà nígbà wọ́n dé Mọ́kà wọ́n ṣe kò ń gé anabi sallallahu alayhi wa sallam anabi fẹ́ wọ Mọ́kà ńgbà náà ń bọ̀ láti Tọ́yìf wọ́n á bá ń bi títí kírun àṣùbà ni wọ́n ka al-Qur'an wọ́n ti dé ẹ̀dúnà kí ni ìta ń gbọ́ yìí wọ́n tẹ́tí wọ́n gbọ́ dáadáa anabi òkúkú mọ̀ ìpín wọ́n gbọ́ wọ́n lọ fáwọn yòókù wọn lábọ̀ ìpé a ti mọ̀ ń tọ́fà wọ́n ní kí lẹ rí irú ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún Musa tó sọ̀kalẹ̀ fún Musa ẹ̀mí àlìjẹnú a sì mọ́ gùn wọ́n ní gbogbo ìgbà yìí àwọn àlìjẹnú tó ṣẹ̀mí lásìkò ànábì Musa tí wọn ò tí ì kú sí wà láyé àlìjẹnú ti ń lo thousands of years tí wọn ní tí ì kú wọn a máa wà láyé ni wọ́n bá ń pè irú ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún Musa lọ́jọ́ kìíní àná wọ́n ní ẹbà irú rẹ̀ tún sí ń sọ̀kalẹ̀ abájọ tí wọ́n kéré òrùra tí wà yìí bá ju fẹ́ sọ̀kalẹ̀ àwọn ò ní connection mọ́ pẹ̀lú sámà ìmbolówà àwọn níbi báyìí ní Mọ́kà ẹni báyìí ní Muhammadu ló kọ rẹ̀ ọmọ Abdullahi ní òun ní ka Qur'an ní wọ́n gbọ́ al-Qur'an lọ́lọ́run wá ń sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé mọ́ tààrà Mọ́kà ọ̀bá ti gbọ́ mọ́ rò pé ó ṣàṣeyọrí o mọ́ sì ríra rẹ̀ gẹ́gẹ́ bí failure àwọn kan ti ń gbà lọ gbà kul uhiya ilayya Ànábì wa ń ké jáde bẹ́ẹ̀ wípé wọ́n tún sì gbé wá fún mi ní mẹ́sẹ̀jì Ọlọ́run ọba annahu wípé istama'a nafarun minal jinni àwọn ìjọ kan nínú àlìjẹnú gbọ́ Kùránì tí ń kà fẹ́yìn ara Mọ́kà yìí faqalu kété tí wọ́n gbọ́ tí wọ́n sọ ní wípé inna sami'na Qur'anan ajaba wọ́n jíṣẹ́ fáwọn yòókù wọn pé Kùránì ta gbọ́ elémọ̀túlélé yìí ó tún dájú gbogbo òwe tó ti ṣáájú lọ yahadi ila rushdi ìmọ̀nà ní ń bẹ níbẹ̀ ìfinimọ̀nà fa'amanna bihi kódà ẹ̀yin àlìjẹnú yòókù wa àwọn òfin gbàgbọ́ wa dọ́là o nígbà tá a ti gbọ́ àwa ti gbà Islam o a sọ pé káwá mọ́ àbọ̀ wá fún yín káwá jíṣẹ́ fún yín tán káwá mọ̀ ń tá a ṣe lẹ́yìn ìgbà náà àwa tẹ̀ ń wò yìí ti di mùsùlùmí àwọn àlìjẹnú yẹn ń sọ fáwọn yòókù wọn bẹ́ẹ̀ ànábì ọmọ Ọlọ́run ní ṣẹ̀ṣẹ̀ ń rìvílì ẹ̀fà ànábì pé n tó ṣẹlẹ̀ ní wala nushrika bi rabbina ahada àwọn àlìjẹnú tó gbọ́ Kùránì ní awó òtúnṣe bọ́mọ́ o àbáwọn sí nǹkan mímọ́ lẹ́yìn Ọlọ́run wa annahu Kùránì yìí náà ládọ́ tá a fi realize wípé ta'ala jaddu rabbina mattakhadha sahibatan wala walada níbẹ̀ náà láti rárí dájú pé àṣẹ ta'ala jaddu rabbina olúwa wa gbọ̀ngbọ̀n ó tóbi kọjá wípé mattakhadha sahibatan wala walada irú rẹ̀ tayọ ẹni tí ọmọ níyàwó ti dé pé kò fẹ́ bímọ ó tayọ kọ́ yan Mariama kọ́ wá yan ní ìyàwó wala walada àbí kọ́ wá yan Jésù lọ́mọ wọ́n ń sọ yẹn fún àwọn àlìjẹnú tó jẹ́ kìrìsìtẹ́nì tó àwọn àlìjẹnú tó jẹ́ kìrìsìtẹ́nì pọ̀ jẹmọ lẹ́yìn Jésù àwọn gbọ́wà sí lẹ́nu àwọn pásítọ̀ ni wọ́n sì gba Christianity àwọn tó jẹ́ ẹlẹ́bọ nù wọ́n ń gba Islam àwọn tó tún jẹ́ Christianity nù wọ́n náà ń gba Islam wọ́n á ń sọ pé Kùránì yìí ládọ́ ló jẹ́ ara rí dájú kí àsọ́lọ́wọ́n ọbọ̀ èyí tí ẹ sọba tí mọ́ bímọ àṣekè tí ẹ sọba tí mọ́ yànyàwó wa annahu kana yaqulu safihuna ala Allahi shatata àṣẹ àwọn tí ọmọkànmọ̀kan nínú wa ni wọ́n máa sọ̀sọ̀kúsọ sọ́lọ́wọ́n ọba tí wọ́n máa ju Ọlọ́wọ́n ọba bí ó ti jẹ́ wa anna dhananna an taqula al-insu wal-jinnu ala Allahi kadhiba àṣà àti ṣírò ń tàwárò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé ń tọ́ bá fi máwọn ènìyàn àtàlìjẹ̀nú jọ máa wí nǹkan náà ní pé Jésù ọmọ Ọlọ́run ọba ni
àwa ti rò pé kò lè jẹ́rọ́ àṣerọ́ ni wa annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa. Nínú ta tu realize nígbà tá gbọ́ al-Qur'an wọ́n fáwọn yòókù wọn lábọ̀ wípé kana rijalun minal insi àwọn kan wà nínú èèyàn ya'udhuna bi rijalin minal jinni wọ́n máa sádi àwọn àlìjànnú àwọn èèyàn kan ń bẹ láwùjọ àwọn ènìyàn wọ́n máa rí wọn bí èèyàn yéèyàn pé àwọn ológun nu àwọn tí wọ́n mọyún tí ń bẹ nù gbénù àwọn àgbànú àwọn tó dá nǹkan mọ́nú wọ́n jọjú lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ gbogbo agbára wọn kọjá pé ya'udhuna bi rijalin minal jinni wọ́n ń sádi àlìjànnú ni ẹni pé káwọn lè ráyé gbé káwọn lè ráyé sí tán bá fẹ́ lówó wọn àwọ àsọ́dọ̀ àlìjànnú tán bá ń wá ìṣọ́ra wọn àwọ àsọ́dọ̀ àlìjànnú tán bá fẹ́ kọjá àwọn máa ta àlìjànnú náà wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ òun ni ó lọ ṣe awọ́rò wá fún wọn òun ni ó lọ ṣògùn tajà wá tí ó máa ní káwọn èèyàn máa wá rajà lọ́wọ́ wọn àbí kan ṣe dán àbí kan sádi àlìjànnú bọ́n tí wọ́n ń sádi àlìjànnú tó yìí náà fazaduhum rahaqa wọn àti torí ẹ̀rí fọkànbalẹ̀ àlákàlà lẹ́yìn àlákàlà ìbẹ̀rù lẹ́yìn ìbẹ̀rù tí wọ́n fi kú wọ́n bá débi pé ẹ̀mí mi ti wá balẹ̀ báyìí ìbẹ̀rù àti jáyà náà ni wọ́n ń bá kú ìtumọ̀ kan nù fazaduhum rahaqa jẹ́jẹ́ àlìjànnú ò lágbára tó bá ní àlìjànnú ò lápọ́nlé tó bá ní ọmọ ènìyàn lọ́ bàbàrà àlìjànnú wà òkè ẹ̀yìn gọ̀ làwọn náà bá fẹ́ kan wọn gbé àwọn èèyàn ní mugun wọ́n bá ń gbọ́mọ ènìyàn lájà ó nígbésẹ̀ ti tutù náà ọ̀yá lọ bá mi wó oúnjẹ tí ń jẹ wá lọ bá mi wá ìfun ẹran àti àgbò àti kinní kan yọ wà lé gbogbo ẹ̀ lẹ̀ àtẹ̀kọ́ pupa ẹ̀kọ́ funfun lọ gbé sóríta àti kó fàkàrà sí kó fi epo sí kó fi iyọ̀ sí ṣó ti gbọ́ aago kan òru ni kó gbé lọ́bẹ̀ ẹ̀dí ẹrù ẹgbẹ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lálìjànnú bá ń jẹun lọ gbáà fazaduhum rahaqa àlìjànnú ti rí ipá àwọn eléyìí tútù ẹjẹ́ àmọ́ lù wọ́n jìbìtì lọ ẹjẹ́ àmọ́ jẹun lára wọn lọ àwọn àlìjànnú náà ń fẹnu ara wọn jíṣẹ́ bẹ́ẹ̀ o wọ́n tún jíṣẹ́ wọ́n ṣàlàyé wọ́n jẹ́wọ́ débi tán sọ pé wa anna la nadri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum rashada anna àwọn àlìjànnú lánàdìrí àmọ̀ pàtó àmáwọn èèyàn mọ̀ ipá àmọ̀ lánàdìrí àlárídájú lọ́wọ́ wípé àṣàrò ní orí ìdàbí máa ń fẹ́ láàrúdé ṣàbúrú ní ìpalẹ̀mọ́ Ọlọ́run ọba fún ènìyàn tí ń bẹ lérílẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí ọlọ́la ṣàbúrú ní àmọ̀ ìgbàgbọ́ mi ènìyàn ní pé tẹ́ bá ti lọ wẹjú tẹ́ bá ti lọ lo mọ̀ tẹ́ bá ti ṣe dodo nǹkan agbára ní àlìjànnú máa wá sọ dodo ẹ̀ fún yín wọ́n ṣe báwa àlìjànnú lárí dájú lọ́dọ̀ lánàdìrí àwọn àlìjànnú gan kò ní ìmọ̀ tó dájú lọ́dọ̀ ń pé àṣàrò ní orí dàbí máa ń fẹ́ láàrúdì kí ni palẹ̀mọ́ Ọlọ́run ọba lérí ẹni tí ń bẹ lérílẹ̀ ọmọ ènìyàn tí ń ṣẹ̀mí tó wà lérí ilẹ̀ kí lọ́lọ́run fẹ́ ṣe fún un ṣàbúrú ni lọ́la kò yé wa sí àmọ́ àrọ́ dàbí rabbuhum rashada àbọ́lọ́run fẹ́ ṣe rere fún un lọ́la àrídájú ibẹ̀ kò sẹ́ni tó yé tálìjànnú bá woṣẹ́ fún ọ tó bá rí in tí ọmọ sọ dèké tí ọmọ sọ dòkúrọ ní pé ọlọ́sàn yìí in tí ń sọ tòótọ́ ó lè jẹ́ kọ́gbọ́ o àmọ́ tọ́lọ́run bá ní mo yí padà ṣé yamhullahu ma yasha in tó bá sì wùn mí Ọlọ́run ní máa yí in tó bá wùn mí padà wa yuthbitu èyí tó bá wùn mí máa fi díẹ̀ múlẹ̀ nínú kádàrá wa indahu ummul kitab lọ́dọ̀ mi ní master book wà master agreement gbogbo tí ó codify gbogbo kádàrá ọ̀dọ̀ mi ló wà mo lè amend yìí tó bá wùn mí pé nǹkan báyìí ni kò ṣe lágbájá kó máa lówó kó máa bímọ ẹni tán ti wo sẹ́fún tán ti ní lágbájá àti lágbájá kọ bára wọn mú tẹ́ ẹ bá fẹ́ra yín ẹ ní bímọ yóò dùn níbẹ̀rẹ̀ kò ní dùn ní parí kẹ́ tó dìde níwájú aláyẹ̀wò náà láti yí kádàrá wọn padà nítorí sábàbí kan sí kejì àti yí padà ń pé yóò dáa ẹ̀yin ti túká ẹ̀yin ti rò pé kò lè dá nítorí ọ̀rọ̀ aláyẹ̀wò èyí tí wọ́n sì ní yóò dá pé ó dùn níbẹ̀rẹ̀ ó dùn láàrin ó dùn parí
ọ̀dà ẹ wo iye divorce tí ń bẹ ńlẹ̀ Yorùbá ẹ wo iye lọ́kọláya tí ń túká tí wọ́n fẹ́ra wọn fóṣù méjì kódà oníjọ́ kan ti wà wọ́n ṣe ìyàwó láàárọ̀ wọ́n sì túká lálẹ́ àbẹ́ tí ìmọ̀ rí gbogbo ẹ̀ nísìn àwọn ọlọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́wàá tí obìnrin yìí ò ní fàlàáfíà gbénú ilé yẹn gbogbo ẹbí gan ni ó padà fẹnu kò pé jí wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn dọ́ra wọn yé tọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí wọ́n mọ yẹ̀wò kan tó mọ tẹríbọ̀ wọ́n ń yẹ̀wò lọ́dọ̀ aláàfáà wọ́n ń yẹ̀wò lọ́dọ̀ pásítọ̀ wọ́n ń yẹ̀wò lọ́dọ̀ ológun èyí ṣe tá a tún ní fail marriage tó túpọ̀ tó bẹ́ẹ̀ ṣe máa ń kó yẹ kí n tán pè ní divorce rate kó kéré gan ní ilẹ̀ adúláwọ̀ tábà ní kéré tí ẹ̀yin dúdú ẹ láfíríkà ẹ̀yin ò kí ń ní divorce ẹ̀nà ká ní àánú káwa tó bẹ̀rẹ̀ relationship àmọ́ yẹ̀wò ẹ̀yin ìbúlẹ̀ yẹ̀wò èyí ṣe táwa náà tún kọra wálẹ̀ èyí ṣe tán fẹ́ra wọn tí wọn ò bímọ èyí ṣe tán fẹ́ra wọn tán lura wọn dodo gbà lẹ́yìn àyẹ̀wò àṣewà àná lánàá dirí aṣọ́rọ̀n orí dàbí máa ń fẹ́ lárúdé àmọ́ àrọ̀ dàbí rọ̀bùn rọ̀ṣàdá. súrà yìí wá sọ̀kalẹ̀ ló dín dífà nàbì sallallahu alayhi wa sallam súratul jinn ó tún jẹ́ ìdùnnú àti ohun àmúrelé tá nàbì bú mú wọ Mọ́kà padà àfa àti ńkọ́ wa ń kéwú lọ ọ̀hà ni wàbádà màdọ̀tìlà ń khamsuna wàrúbù àmì ìjà òun ẹ̀sìn àwọn náà lẹ́yìn tí 50 years tó kọjá nínú ọjọ́ orí ànábì tí ẹ mọ̀ pé 40 lọ́wà tá a ti sọ́dọ̀ jíṣẹ́ ó ti lo ọdún mẹ́wàá ti pìtàn bó ṣe lo ọdún mẹ́wàá ní Mẹ́kà tí ń jíṣẹ́ tẹ̀léra wọn ó ti dọ́mọ 50 wàrúbù àmì ńgbà tí 50 yẹn wá lé ní oṣù mẹ́ta gẹ́rẹ́gẹ́ já àhù yẹ̀sìn àwọn náà wọ́n wá dé wá bá wọn rìn bọ̀ jinnu nasibina lahu akana yakra'u fi salatihi Qur'ana. àwọn àlìjẹnú agbègbè nasibina àwọn ni wọ́n dé bá níjọ́ náà wakana yakra'u fi salatihi Qur'ana nígbà tí wọ́n bá nábì wọ́n rí tí ń ka Qur'ani ó wà lérí irun binakalatin fastama'u wa aslamu waraja'u fa'andharu qawmahum abẹ́gi kan la nábì wà níjọ́ náà fastama'u wọ́n gbọ́ Qur'ani yẹn wa aslamu níbẹ̀ náà ti gba ìsìláàmù waraja'u wọ́n padà sọ́dọ̀ àwọn èèyàn wọn fa'andharu qawmahum àwọn náà lọ jíṣẹ́ fáwọn èèyàn wọn pé ẹjẹ́ àtètè jáwọ́ ń bí aburú ọlọ́run tún fi yẹn ránṣẹ́ sí anabi sallallahu alayhi wa sallam anabi tún kí fara Mẹ́kà alìjẹnu ti gba ntẹ́yìn ò lè gbá ó ara Mẹ́kà tún ṣe yẹ̀yẹ́ ọ wá dòréré kan ara Mẹ́kà á wò pé insult yìí pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin àwọn ń pé engage ẹ̀ intellectually ọ sọ fún yín pé kẹ́ ẹ múrú ọ̀rọ̀ tó ń sọ yìí wá ẹ̀ríwú ẹ̀ mú wá ó criticize àwọn òṣà yín àtẹ̀sìn ẹ̀yin náà ẹ defend ẹ mú logical responses wá kó yé jẹ́ ìjàngbọ̀n àti violence kí lára mọ́kọ̀ wá ṣe nígbà táwọn ọ̀dẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́n á lọ import àwọn ìbéèrè wá wọ́n ní wọ́n lọ bá àwọn yẹ̀húdí àmọ́ ní mímọ̀ kìrìsìtẹ́nì ààbò wọn ní mímọ̀ tó bá wọn bí kó ló kó kí àwẹ̀ mọ́lẹ̀ kó ló wọn máa gba àwẹ̀ lọ òun lọ sórí òkè kan wọn máa lọ sin lọ́hùn òun lọ sétí odò ní táwọn kìrìsìtẹ́nì wà fún láti tipẹ́tipẹ́ nù rahabaniya ìfẹ́yàwó mọ́ ìní bímọ ìní jẹ ìní mu kákọ ìgbádùn ayé sílẹ̀ àwọn a máa bẹ̀rù Olúwa ìmọ̀ ni wọn kì í ní náà fi máa yára sọnù àwọn Yẹhudi a máa nímọ̀ ọkàn wọn a máa lé kì í sí bẹ̀rù Ọlọ́run wọn á lọ wá ìbéèrè wá látọ̀dọ̀ àwọn Yẹhudi ẹnìkan péré lánàbí Ọlọ́run nílùú wa kí la lè fi ta láyà kí la lè fi challenge ẹ̀ afẹ́ dójútì wọn á gba ìbéèrè wá ìbéèrè kíní sọ wípé kíní ń bẹ lára ọmọ ènìyàn tí ń jẹ́ ẹ̀mí gan awògbáyé ẹni tó ti kú abá ọkàn níbẹ̀ awògbáyé alààyè abá ọkàn níbẹ̀ kìí ṣe pé ẹni tó ti kú ọkàn rẹ̀ ti pòórá ọkàn bẹ́ẹ̀ alààyè náà ọkàn bẹ́ẹ̀ tó kí wá ló ṣòkú tí kò fi jẹ́ alààyè mọ́ kí ló dínkù lára òkú so àṣẹ tí ń jẹ́ kí n tí ń jẹ́ mí gẹ́gẹ́ lára òkú yẹn afẹ́ gbọ́ yé ìyẹn jẹ́ béèrè number 1 number 2 ní pé ńbo lẹ̀mí wà lára ènìyàn afẹ́ mọ̀ number 2 òun ni pé arákùnrin kan bẹ tó joyè
ó ṣe ìjọba ọ̀ṣọ́lá káàkiri gbogbo ayé láti bí òòrùn tí ń wọ̀ débi òòrùn tí ń wọ̀ títí ń yọ débi òòrùn wọ̀ sí ọ̀ṣọ́lá káàkiri ayé pìtàn ẹ̀ fún wa. àti wípé àwọn kan ń bẹ tí wọ́n lo tó lé ní 300 years láyé nínú àpáta kan bó lọ́rọ̀ wọn ṣe jẹ́ kí ló fà pìtàn wọn fún wa. tó o bá lè fún wa ní ìdáhùn sí àwọn ìbéèrè yìí a ṣe Islam. ẹ ṣe Islam wọn láwọn ṣe Islam Ànábì ẹ ṣe Islam nígbà tí n tó gbé dání dá lójú òun ọmọ o àmọ́ tó ẹ pé béèrè tẹ béèrè yìí rí tó tọ́ correct ń tẹ́ kí nígbà míì béèrè gan máa ń rọ́ǹgì tí béèrè yìí bá correct Ọlọ́run ó dá mi lóhùn ó ṣùọ̀ fún un ṣe ẹ gba Islam wọn láwọn gbẹ ṣe ẹ gba Islam lóde yẹn máa dọ́ o wọ́n ṣàdéhùn pa àwọn gba Islam Ànábì ní ẹ padà wá lọ́la ó dájọ́ kejì fún wọn pẹ̀lú ẹ̀mí tó balẹ̀ pé wáyé ó ti dé wọ́n padà wá ńjọ́ kejì Ànábì ò rí Jìbìrìlù o Ànábì tún dájọ́ fún wọn wọ́n tún padà ńjọ́ tá Ànábì dá Ànábì ò kófìrí Jìbìrìlù kọ̀ lálàárí dépò pé yóò kófìrí rẹ̀ lójú ràn ó wá jẹ́ ìbànújẹ́ àti ìtìjú fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ará Mẹ́kà ń ṣe yẹ̀yẹ́ nke ẹ̀rí yan yín ọwọ́ ti bà á àti mú níbi tó yẹ eléyìí làbá tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ní nǹkan kan yín ṣe yẹ̀yẹ́ wọ́n ṣe yẹ̀yẹ́ Jìbìrìlù ò dé bọ̀rọ̀ kọ̀ wá débi tí wọ́n sọ pé ó fẹ́ tóṣù àwọn kan ní 15 days ní ìtìjú yẹn fi tẹ̀léra wọn tí gbogbo wọn sọ̀rọ̀ káàkiri Mẹ́kà gba Jìbìrìlù ó dé ó mú Suratul Kahfi dé nítorí Suratul Kahfi nìyẹn Ọlọ́run wá ṣe káhàfù ìtumọ̀ káhàfù ní òkè kòtò tí ń bẹ lórí òkè àwọn èèyàn tán gbénu kòtò tí ń bẹ lórí òkè tára Mẹ́kà béèrè yẹn ìtàn wọn wá sọ̀kalẹ̀ lódindi ọ̀rọ̀ ọba tó jẹ́ káàkiri ayé ìtàn sọ̀kalẹ̀ lódindi ìyẹn Zulqarnain ń bẹ nínú Káfí ọ̀rọ̀ ẹ̀mí tán sì béèrè ìdáhùn ẹ̀ ó wà nínú Suratul Isra torí kò pẹ́ sígbà Isra náà sọ̀kalẹ̀ torí l'Ànábì ṣe Isra wal Mi'raj wọ́n á pìtàn Kùránì wá pìtàn àwọn èèyàn tí wọ́n lò tí tó lé 300 years láyé wọn bó lọ́rọ̀ wọn ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ sí wọn Suratul Kahfi pìtàn yẹn Ànábì deliver rẹ̀ fún àwọn kèfèrí Mẹ́kà bẹ́ẹ̀ ni Zulqarnain tó jọba káàkiri ayé tó sọlá Suratul Kahfi pìtàn yẹn ọ̀rọ̀ ẹ̀mí Al-Qur'ani fèsì ẹ̀ wípé olú àṣẹ ní jẹ̀mí ó kọjá ń tẹ́mọ̀ wá location rẹ̀ káàkiri ayé káàkiri ara ọmọ ènìyàn kódà bí vein tí yẹn máa wá káàkiri kẹjá wúṣan kódà bí organ kan nínú ara ẹ̀mí kì í ṣe organ àṣẹ lásán ni pé máa jáláyé tá a bá ti withdraw àṣẹ yẹn àṣẹ Ọlọ́run bá sì ní ọ̀rọ̀ ni yóò ní kún ó yá dì bẹ́ẹ̀ di àlàyé fáyẹ̀ kún ọ̀nà yóò dẹ̀ di àlàyé kún yìí náà nìyẹn fi dolówó yóò dẹ̀ dolówó di ọlọ́lá yóò dẹ̀ dọlọ́lá dọlọ́mọláyé yóò dẹ̀ dọlọ́mọláyé kò jù bẹ́ẹ̀ lọ alifábẹ́ẹ̀tì méjì péré ni kún ó yá dì bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àṣẹ ni fáyẹ̀ kún ọ̀nà yóò dẹ̀ dì bẹ́ẹ̀ àṣẹ yẹn náà ní já máa ń jáláyè níjọ́ tán bá ti pàṣẹ yẹn kó yá dòkú yóò dẹ̀ dòkú kìí ṣe ń tà máa wá sínú ara ìdáhùn yẹn wá nínú Suratul Isra ara Mẹ́kà gbọ́ tán wọn ọmọ ti torí ẹgbẹ́ ìsìlámù nígbà tó túyá wọn tún gbé challenge dé ìgbésóbó Al-Qur'ani sọ pé innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannama antum laha waridun innakum ẹ̀yin ará Mẹ́kà tí ń kìlọ̀ fún tẹ̀gbọ́ yìí wa ma ta'buduna min dunillahi àti rọrùn tẹ́ǹsìn tó yàtọ̀ sọ́lọ́hun hasabu jahannama àtẹ̀yìn àtàwọn òṣáyín àfihìn kóná jahannam antum laha waridun kò sẹ́ni tí ò ní wọ́bẹ̀ nù yín wọ́n ní ṣubú láwọn gbogbo tẹ́ǹsìn ní ọwọ́ náà àwọn kan wá dé Mẹ́kà nígbà náà wọ́n wá ṣe ájì bí wọ́n sì wá ṣe umura ni olóòṣà làwọn náà àmọ́ àwọn òsìn òòṣà erílẹ̀ òṣòkè làwọn ń sìn òun ni àwọn màláíkà àwọn ìgbàgbọ́ tí wọ́n Lárúbá làwọn náà ìlú tí wọ́n tán ti wá ìgbàgbọ́ wọn ní pé àwọn màláíkà wọ̀nyẹn obìnrin tọ́lọ̀ ń bí ni wọ́n ọmọ obìnrin Ọlọ́run ọba ni wọ́n wá ń sin àwọn màláíkà ń pọ́lọ̀ ti gbàgbára gbogbo ayé lé àwọn màláíkà lọ́wọ́ ará Mẹ́kà wá rí intan lè fi challenge Ànábì pé òkè àwọn kan náà dé yìí nísìn màláíkà làwọn ń sìn Muhammadu oníkùránì rẹ̀ Ọlọ́run sọ pé gbogbo wa àtàwọn nǹkan tá à ń sìn àjọjú náà ni tọ̀ sáwọn màláíkà náà wọ̀ náà
àwọn eléyìí ń sìn màláíkà oní gbogbo ń tà ń sìn àwa àti ń tà ń sìn ni wọ́n jọ fi kó ná tá bá ń fẹ́ àwa àtàwọn òòṣà wa kó ná sí wọ́n fà àwọn eléyìí náà àtàwọn màláíkà kó ná ni àwọn kìrìsìtẹ́nì ń sìn Ìsá wọn lọ́lọ́wọ́n ọba ni àwọn kan pè lọ́mọ Ọlọ́run ọba wọ́n ń sìn ṣé àtúnfi Ìsá náà kó ná wọ́n challenge Ànábì Qur'an náà ló dé ló tún fèsì ìpè innal ladhina sabaqat lahum minnal husna ulaika anha mubadun gbogbo àwọn tí wọ́n ti ṣe rere sójú ọ̀nà Ọlọ́run ọba táwọn ọmọ sí màláíkà ọmọ sí sísìn tán sìn wọ́n kìí ṣe màláíkà ló ní ẹ máa sìn wá Ànábì Ìsá kọ́ ló ní ẹ máa sìn mí ẹ máa pè mí lọ́mọ Ọlọ́run ọba ẹ pè mí lọ́lọ́run kò ń kọ́ ló wí bẹ́ẹ̀ àwọn tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ yẹn ulaika anha mubadun ẹ̀tẹ̀síwájú Kùránì sọ pé kò ní sáwọn nínú náà ẹ̀rí Ànábì ń dúró ń gbèsì látọ̀dọ̀ Ọlọ́run ọba kó tó mọ èsì tí ó mọ fọ̀ lérí ọ̀rọ̀ kọ̀ọ̀kan torí pé mẹ́sẹ̀jì Ọlọ́run ọba lal-Qur'an bí wọ́n ti ń challenge Kùránì lọ́pọlọ tó ń challenge Islam pẹ̀lú ọpọlọ ní dáhùn rẹ̀ ń wá Ọlọ́run sọ fún Ànábì pé wala ya'tunaka bimathalin jó mọ wí lọ bẹ́ẹ̀ ká tẹ̀síwájú bẹ́ẹ̀ kán dódò ìgbà tí wọ́n bá ti mú argument kan wá illa ji'naka bil haqqi wa ahsana tafsira àmúdáhùn ẹ̀ wá àmúdodo wá ọ̀rọ̀ tí ó yanjú dodo ẹ̀ àfilẹ́wọ̀ Muhammadu lọ́wọ́lẹ̀ kanáà sallallahu alaihi wasallam eléyẹn náà tún kọjá wọ́n á wà lérí ọwọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run bá tún gbé ìṣẹ̀lẹ̀ ìyanu hàn sannabi sallallahu alaihi wasallam òun ní ìṣẹ̀lẹ̀ Isra'u àti Mi'raj Isra'u annabi sallallahu alaihi wasallam àti Mi'raj rẹ̀ bóòlù ti ṣẹlẹ̀ ní pé àfáà ní وبعد عام معني سفين أسريا بي إلى السماء حتى حظيا من مكة الغراء إلى القدس إلى أعلى ظهر البراق رقبا ثم على إلى السماء معه جبريل واستفتح الباب له يقول مجيبا إذ قيل له من ذا معك محمد معي فرحب الملك وبعد عام lẹ́yìn ọdún kan gbáko máa nisfin ẹ tún fi ìlàjì kún ìyẹn ni pé lẹ́yìn ọdún kan àbọ̀ ìyẹn ni pé ń ti ń di ọdún kọkànlá àbọ̀ tá Ànábì sallam ti ń jíṣẹ́ ọdún mọ́kànlá àtàbọ̀ tá Ànábì ti ń jíṣẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ usriya bihi ila sama wọ́n gbé Ànábì ní ìrìn òru lọ sí sánmà hatta hadhiya títí tá Ànábì fi wá jèrè min Makkatal gharra wọ́n gbé dìde láti Makka àní Jibrilu wá wọ́n ní màláíkà kan sì kejì ẹ̀ èdè tí wọ́n fi gbà wá yàtọ̀ ìṣẹ̀lẹ̀ Isra wal Mi'raj ìyàtọ̀ sì ń bẹ nínú èdè táwọn sàábé fi gbà wá èyí wọn sọ dirọ́ ẹ̀dọ́ mi kò sọ dirọ́ wípé àwọn kan ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ inú ilé l'Ànábì wà àdìsí kan ní ń bẹ nínú Kaaba àwọn kan ní màláíkà méjì ni wọ́n kọ́kọ́ lágbá àyà rẹ̀ ná irú ń tán ṣe fún operation tán ṣe fún kékeré yẹn wọ́n náà tuntun ṣe fún bẹ́ẹ̀ wọ́n fọ gbogbo ọkàn rẹ̀ tọrọ kan tó bá mọ́ kan gá ló lè rí sánmọ̀ wọ̀ ìrìn àjò tán fẹ́ gbé ẹni yìí ọkàn tó bá ní ìdọ̀tí inú kò lè rí sánmọ̀ wọ̀ bí ọkàn tèmi àti ẹ náà ní tí ò já rí sánmọ̀ mọ́ wọ̀ mọ́ bọ̀ wá bí tàwọn ẹni Ọlọ́run tí mọ́ lọ tí mọ́ bọ̀ náà ní pé ó dọ̀tí wọ́n ní láti bá Ànábì fọ gbogbo dọ̀tí tó bá wulẹ̀ kó lè lẹ̀ mọ́ wọ́n fọ ọ́ kan tó gbé ẹni rìpọ́ọ̀tù kan wá bẹ́ẹ̀ rìpọ́ọ̀tù yẹn ṣá ń dàbí ìgbà pé eléyìí yóò láwọn information kan tẹ́lẹ̀ yìí ò ní ìjọ wo ló ṣẹlẹ̀ òun náà tún yàtọ̀ àwọn kan lóṣù Rọ́jàbù ló ṣẹlẹ̀ àwọn kan nínú Ramadan ló ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi ìgbà tí kò jọra ní kódà Rabiul Awwal tàwa yìí làwọn kan ló ṣẹlẹ̀ tí Isra wal Mi'raj ṣẹlẹ̀ tí wọ́n gbé Ànábì rin ìrìn àjò mímọ́ ní ìrìn àjò ẹ̀mí tó rìn ara sì ló fi rìn kìí ṣe pé ó lálàá torí tó bá lálàá ni èmi náà lè lálàá kí mo bára mi sánmọ̀ àwọn ẹni eré pọ̀ tán mọ́ lálàá bẹ́ẹ̀ ń pé àwọn lọ sánmọ̀ wọn tó sì jálò òdodo tí ìṣà láàárọ̀ so kò sí tó special ntí kò sí tí yìí ò lè lálàá mo lè lálàá kí mo lọ Philistine ibi tó tún jìnnà ju Philistine lọ mo lè lálàá àlà Amẹ́ríkà àlà US àlà wọ́n ti pè àlà UK
so tó bá jàlá ni kì í wulẹ̀ ṣèṣẹ̀lẹ̀ yanu so bọ́dì ni ó fi lọ ni wọ́n fi gbé lọ tó bá ṣẹlẹ̀ pé àwọn ológun gan tán máa ṣe dán wọ́n lè ṣe tó jọ bẹ́ẹ̀ yóò ṣe wá yà wá lẹ́nu pé ọlọ́run bọba àlekè ọlá ṣe léyìn ó kéré nínú tọ́lọ́run lè ṣe ó kéré jọjọ nínú tí ọlọ́run lè ṣe láti Mẹ́kà lọ sí Jerusalem lọ́hùn ẹni ìrìn àjò yẹn ṣẹlẹ̀ lálẹ́ kí ilẹ̀ ó tó mọ́ láti Jerusalem lọ sí sánmà sallallahu alayhi wa sallam àwọn táwọn sọ pé ṣe rí pé rìpọ́ọ̀tù yẹn gan jọra wọn ẹnìkan ní ó ṣẹlẹ̀ ní Rabiul Awwal àwọn kan ní Rabiul Akhir àwọn kan ní Zulhijjah àwọn kan ní inú Ramadan àwọn kan ní Shawwal àwọn kan ní Zulqa'dah àwọn kan ní Rajab ṣe rí kírú differences yẹn wà kò túmọ̀ pé ìpìlẹ̀ rìpọ́ọ̀tù irọ́ ni ọ̀dà kẹ́nìkan dé nísìnyí kó ágì pé kò sẹ́ni tí ń jẹ́ Muhammadu fabrication ni fiction lásán ni kò sí reality fún kó gba argument yẹn wá kẹ́ni kí lórí kó ní àkílẹ̀ yín náà rí sẹ́yìn bá aláyé ni gbogbo rìpọ́ọ̀tù tẹ́ rí pápátá àwọn irọ́ gbogbo ẹ̀ kọ́ á ní kẹ́tẹ́ bá ní kílẹ̀ rí rẹ̀ kó ní ẹ̀rí òun tó tóbi jù ní pé ẹ̀yin náà wò nísìnyí ìjọ tán náà bí gan ẹnu òkò sí àwọn kan náà bí ní Rabiul Awwal àwọn kan náà bí ní Rabiul Sani àwọn kan náà bí ní Ramadan àwọn kan náà bí ní sẹ́mọ́ kí gbogbo ẹ̀ náà láka fúnra wa ń jò ní kéèyàn wá lóyún gẹ́gẹ́ bí argument kódà ìjọ tó kú gan ẹnu òkò sí Rabiul Awwal ló kú tòótọ́ àwọn kan níjọ́ kejìlá Rabiul Awwal àwọn kan níjọ́ kẹjọ àwọn níjọ́ kejì ọ̀rọ̀ ń lọ bí mẹ́rin lérí ìjọ tó kú àti ìjọ tán bí kò sí ìfẹnukò ṣéyàn wá túmọ̀ ìkókò sẹ́nìkan tó exist tí ń jẹ́ Muhammadu rí ìpìlẹ̀ rìpọ́ọ̀tù yẹn existence Ànábì sallam ò ní issue lè wà ń bí ìjọ tán bí nítorí àwọn èèyàn ọmọ ní tán bí ìjọ tán bí ìdé pé kí wọ́n máa kọ rìpọ́ọ̀tù kalẹ̀ ìjọ tó kú gan èèyàn mélòó ló kàkólé kankan mọ̀ pìtàn Ànábì kan mọ̀ mú dúdú information yẹn kalẹ̀ torí wọn mọ̀ ẹ́ pàwọn kan ó de tí information yẹn ó tí ó jẹ wá lógún pé ń jó olókú ń jó ní kíní kan gbà ó wá ní kíní kan wá ṣẹlẹ̀ sallallahu alayhi wa sallam so yín wò túmọ̀ pé ká wá sọ pé kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ àbí ká wá ti torí eléyẹn náà sọ pé nígbà tí differences ti wà ń bí ìrìn àjò tá Ànábì ṣe yìí tí àwọn kan ní bó ṣe ṣe ní àwọn kan ní bó ṣe ṣe ní ìtumọ̀ ẹ̀ ní pé irọ́ gan ni kò túmọ̀ pé irọ́ ni ìpìlẹ̀ information yẹn àmọ́ differences yẹn ó wà tòótọ́ pé bó ni ó ṣe ṣẹlẹ̀ àyìn ò wá túmọ̀ pé ká wá sọ pé Ànábì sallallahu ṣe ẹnu gbogbo aláàfáà Islam kò láì ní àyàfi ìpìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nítorí Al-Qur'an jẹ́rìí ẹ̀ subhanalladhi asra bi abdihi laylan mímọ́ fún Olúwa tó gbé ẹrú rẹ̀ rìn láàrin òru mo gbé rìnrìn òru minal masjidil haram láti bí mọ́ṣáláṣí tá à ń pè mọ́ṣáláṣí haram kò yìí sí mọ́ṣáláṣí tí ń jẹ́ bẹ́ẹ̀ Al-Qur'an tó tayọ Mẹ́kà ilal masjidil aqsa lọ sí mọ́ṣáláṣí tó jìnà jù lójú Lárúbáwá nígbà náà ní Jerusalem alladhi barakina hawla wuta ní kálùbáríkò kún gbogbo ẹgbẹ́ rẹ̀ fọ́fọ́fọ́ mọ́ṣáláṣí lọ́lọ́ mọ́ describe ní Al-Qur'an ní gbogbo ìgbà pé mọ́ṣáláṣí alùbáríkà wà ní gbogbo ẹgbẹ́ rẹ̀ wa ilal ardi alladhi barakina fiha ojúwe rẹ̀ pé ilẹ̀ tó lálùbáríkà ó jábọ̀ pé Jerusalem ní so suratu Najmi náà sọ̀kalẹ̀ tó confirm pa Ànábì túrí Jibril ní Sidratul Muntaha níjọ́ tó ṣe ìrìn àjò Isra so Qur'ani gbé àwọn tí ń tako ìṣẹ̀lẹ̀ yà àwọn Mu'tazila ni Ọlọ́run dẹ̀ ti bá wa kó wọn lẹ̀ àfáà wa ní Ànábì sallallahu ṣe ìrìn àjò yìí min Makkatal Gharra láti Mẹ́kà ilẹ̀ mímọ́ ilal Qudus lọ sí Jerusalem ala dhahril buraki rakiba Ànábì gun ẹ̀yìn ráńpẹ́ ẹṣin burak ẹṣin yẹn ni Jibrilu mú dání ẹṣin tó gùn ni ẹṣin tí ó máa rin ìrìn wọn níbi tí Madul Basori rẹ bá parí sí tó bá gbé ẹsẹ̀ ibi tí ẹyin jú pé yẹn ń wo ọ̀kan ibi tó ọ̀kan yẹn parí sí tí sáìtì yẹn dé tó last sí níbẹ̀ ni ìgbésẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ ó máa dé lẹ́ẹ̀kan náà tí bá ń gbé ẹsẹ̀ kìí ṣe pé wọ́n dọ̀fẹ́ wọ́n rìn lọ́nà ni àmọ́ ènìyàn yá ṣé báwọn ológun ilẹ̀ Yorùbá náà ní kánákò so kí lè ti dodo nǹkan báyọ̀ tí bá ń jọ scientist lójú tí ń jó èbó lójú kò yẹ kó jọ ọmọ Yorùbá lójú àwa ní ìyí tí kò bá tọ́lọ́wọ́n ọba mú bá ṣan rẹ̀ a ní nílẹ̀ Yorùbá thumma ala ila sama'i ma'ahu wọ́n nígbà tá Ànábì sallallahu wá dé tó dé Baitul Maqdis ní Jerusalem ó kọjá lára sàárì Ànábì Musa alayhi salatu wassalam ó sì bẹ́ẹ̀ nìkan bẹ̀ tó ń tọ̀hún yẹn náà fìlà wọ́n ló béèrè lọ́wọ́ Jibril pé ta ló ń tọ̀hún ní Musa náà nù níbi sàárì Ànábì Musa wà ń bẹ̀ ń kírun níbi sàárì rẹ̀ ìyẹn jẹ́ kan nínú
ìṣẹ̀lẹ̀ ìjọjú tó kọ́kọ́ rí ẹ̀pẹ́ ni tó ti kú nù ó tún wá rí tí èsì ṣe àkúdàáyà torí Olúwa lè yé Ọlọ́run confirm fún anú al-Qur'ani pé àwọn ẹni tó sin èmi Ọlọ́run ọba tí wọ́n kú sójú ọ̀nà Ọlọ́run ọba ahya'un inda rabbihim yurzaqun alààyè ni wọ́n ẹ má ṣe bí wọ́n ti kú o wọ́n ń bẹ lálàyè lọ́dọ̀ Ọlọ́run ọba tá ń kẹ́ wọn tá ń gẹ̀ wọn nínú tọ́lọ̀ máa ṣe ní kàrámà fún àwọn ẹni tó bá jẹ́ ní ire ní pé ìrun kíkí tẹ́lòmíì rí nìkan tí ń ṣòro jù ní nǹkan ṣẹ́ bàbàrà yìí ó ti di adùn ó ti di gbádùn fún àwọn ẹni ire bá Nabi sallam náà ṣe máa ń sọ tí ó ní jóyìn láti qurratu ayni fi salah wọ́n fi ìtutù ojú mi àti gbádùn mi àfi síbi ìrun ń pé ìrun ti kúrò ní iṣẹ́ ó ti di gbádùn ó ti di adùn àti in tí yẹn máa ṣe tí máa rí pleasure ń bẹ ó ti di fa Nabi sallallahu alaihi wasallam anabi wa sọ kóhun bá anabi Musa pàdé àwọn àfọ mímọ̀ wa ní ntọ́fà ni wípé àwọn ẹni ire bẹ́ẹ̀ tí ìrun ti mọ́lá látàyé Olúwa tún lè fi kẹ́ wọn lẹ́yìn tí wọ́n bá kú tán kò síṣẹ́ mọ́ lẹ́yìn ikú ayé níṣẹ́ wà ayé nìran wà tá a bá ti kú tán kò síṣẹ́ mọ́ àmọ́ Olúwa lè yọ̀ǹda fún wọn torí gbádùn làwọn mú bí irun yẹn kì í ṣiṣẹ́ Olúwa lè yọ̀ǹda fún wọn kódà iṣẹ́ tó gbádùn jù láyé òun náà máa ṣe lọ tó bá fẹ́ máa ṣe tí wọ́n rán anabi Musa alayhi salatu wa salam anabi rí ti yan náfìlà níbi sàárè rẹ̀ anabi tuntun orílẹ̀ kejì nígbà tí anabi wá dé masalasi Jerusalem gbogbo àwọn anabi Ọlọ́run ọba ló wá bá pàdé ńbẹ̀ including Musa tó ti bá pàdé lọ́nà yìí náà tó bá nírọ́ ni ọmọ Yorùbá ò tiẹ̀ dọ̀ pé irú nǹkan báyìí nírọ́ a bá ń sọ̀rọ̀ pé agbára Ọlọ́run ọba ọmọ Yorùbá mọ àwọn ọlọ́dẹ nílẹ̀ Yorùbá tán mọ́ pínra wọn sí méje òun nìkan sì mọ́ sọ́ òdìndín ìlú ṣebí dán lòun pàdé bẹ́ẹ̀ tọ́lọ́n bá fẹ́ ṣe ìtorí ilé ẹ̀kọ́ sí kìí ṣe ń tó lè fọ́lọ́n anabi Muhammad tó bá gba anabi Ọlọ́run pàdé ń bẹ̀ ó ṣe ìmáàmù fún wọn ó kírun fún wọn ń bẹ̀ anabi Ọlọ́run tí wọ́n ti kú gbogbo wọn náà tún kírun lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn á kírun ọ̀hún tán láti rí anabi Adam tó fi dé rí anabi Isa ní a ṣẹ̀ṣẹ̀ wá gbé dìde láti bẹ̀ wọ́n á gbé gun orí òkúta kan láti mọ́sálásí Baitul Maqdis wọ́n á gbé gun sánmà lọ ìrìn àjò sánmà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́rí ilẹ̀ ní tó láti Mọ́kà lọ sí Jerusalem tó rìn láti Jerusalem wá lọ sí sánmà wá ní Mi'raj tó fi gùnkè lọ wọ́n á gbé lọ nígbà tí Jibrilu alayhi salatu wassalam wọ́n á gbé lọ Jibrilu ní láti yíra padà ó ní láti yíra padà kó jẹ́ sí pé ìṣẹ̀dá tọ́lọ̀ ń dá kìí ṣe kọ́ máa wá níwèé èèyàn tí máa sábà wá bá ànábì ta sọ́njọ́ ní pé ìwé èèyàn ní sábà wá àmọ́ àwọn èèyàn ò ní rí sójú ànábì nìkan ní ó máa rí ó wá yíra padà ó wá di ìrísí màláíkà gẹ́gẹ́ déédé ìyẹ́ tọ́lọ́run fún ó wá ná gbogbo ẹ̀ ń ló fi gbé ànábì rìn sallallahu alayhi wa sallam tó bá ti wá débòde sánmà kọ̀ọ̀kan wọ́n máa da yọ̀ǹda ta ló mú dání lẹ́yìn yẹn Muhammadu ọmọ Abdullahi ni wọ́n ti sọ fún wa pé ń bọ̀ wá wọ́n sì lẹ́kùn bòde sánmà kọ̀ọ̀kan fún wa wọ́n kọjá lọ máa ṣe ń dé sánmà kọ̀ọ̀kan náà bá àwọn ànábì Ọlọ́run pàdé ànábì Ádámà lọ bá ní sánmà kínní alayhi salatu wassalam wọ́n tẹ̀síwájú sánmà kejì ọba Ìsá àti Yahya pàdé ńbẹ̀ ó tẹ̀síwájú ọba Yusufu àti Ìdírísù pàdé bí tí ń bá wọn pàdé nù Musa àti Harun títí tó fi bá ànábì Ibrahim alayhi salatu wassalam pàdé ńbẹ̀ àwọn àfọ mímọ̀ tún béèrè pé ẹdún náà kì í ṣe gbogbo àwọn ànábì Ọlọ́run ló bá pàdé èyí ṣe tó jẹ́ sí pé àwọn ànábì kọ̀ọ̀kan la select tó bá pàdé lérí ìrìn àjò yẹn ní sánmà wọ́n ní tọ́fà ní pé àwọn ànábì tí àdánwò tí ó kàn ànábì Muhammad sallallahu alaihi wasallam tírú àdánwò yẹn kàn rí àwọn yẹn ní bá pàdé àwọn tí ìrìn àjò rẹ̀ jọrú tí wọn ẹ̀ pé kò sábà Dáúdù pàdé kò sá ànábì Ìsáàkù náà tó bá pàdé kódà Ismail tó jẹ́ bàbá fún bàbá rẹ̀ lọ́nlọ́n kò bá pàdé wọ́n ní àwọn tí ìrìn àjò gbèsè ayé ànábì Muhammad jọ tiẹ̀ irú mú Ìsá nísìn àti Yahya wọ́n lérí ikú fún wọn àwọn ìjọ wọn àwọn Júù fẹ́ pa wọ́n fẹ́ pa Jésù ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ pa òun náà Mẹ́kà bẹ́ẹ̀ ni ànábì Adam alayhi salatu wassalam á gbé jáde lálìjánnà bẹ́ẹ̀ l'ànábì Muhammad náà á gbé jáde Mẹ́kà ànábì Musa àti Harun wọ́n darí ìjọ tó le tó náwọn mùnáfìkì nínú ọláwọn tí ò ní fẹ́ ṣe tọ́lọ́mbọ̀rọ̀ nú mẹ́sẹ̀jì nífà ànábì Muhammad pé wọ́n náà darí ìjọ ó lófin ẹ̀sìn rí ó lófin òfin láíláí irú tí Mósè wọ́n náà ní ṣẹ̀ríà àti ẹ àwọn kan sì wà tí ó máa jẹ́ mùnáfìkì tí wọ́n ní fẹ́ gbọ́ tiẹ̀ bọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì wa ń tẹ̀síwájú níbi ìrìn náà
àfààní ila samaa'i ma'ahu jibrilun wọ́n lọ sí sánmà wọ́n gùnkè lọ jibirilu ń bẹ pẹ̀lú ẹ̀ fastaftaha al-baba lahu yaqulu ìwọ̀n tọrọ yọ̀ǹda pé ẹ ṣílẹ̀kùn ẹ ṣíbodè fún wa muhammadu mumudani mujibani dhikila lahu man dha ma'ak dòdòdó àtàn bí pé ta ló mú dání lẹ́yìn yẹn kìí ṣe wọ nìkan yóò ní muhammadun ma'i farahabal malak yóò ní muhammadu ní ń bẹ pẹ̀lú mi bí tí ń wí fún wọn làwọn màláíkà náà ń ṣe ẹ káàbọ̀ ẹ máa wọlé ẹ máa rọra fún wọn. thumma talaqa ma'al anbiya'i anabi wa ń ṣe ìbápàdé pẹ̀lú àwọn anabi ọlọ́run lóríṣiríṣi. wa kullu wahidin lada sama'in ìkọ̀ọ̀kan wọn ní sánmà tọ́lọ̀ ń fi wọ́n sí. thumma ala limustawa qad sami'a sọ́rí fàlàkàlà mi bí máa kọ̀dí wá kan anábì ní bá ṣe ń gbé mi lọ nìyẹn sallallahu alayhi wa sallam mo ṣe bẹ́ẹ̀ máa ṣàṣàláàtù fún níbi tẹ́ wà sallallahu alayhi wa sallam bá ṣe ń gbé mi lọ tán gbé mi lọ nìyẹn títí hatta zahartu ila mustawan títí tí wọ́n fi gbé mi dé òréré kan asma'u fihi sarifal aqlam mo kàn ṣàdédé bẹ̀rẹ̀ sí ni mo gbọ́ ohùn bí ìgbà pé yẹn hàn tú tẹ́ bá ti rí wàhálà tá a fi máa hàn tú dúdú yẹn ẹ̀ta bá mú kálámù lórí ẹ̀ tí yọ́ mọ̀dún kẹ̀kẹ̀ táyẹ̀ tó tá bá la kálámù yẹn lẹ́nu sí méjì ó ní mò ń gbọ́ bí ìgbà pé wọ́n ń kọ nǹkan sórí wàhálà wọ́n ń kọ nǹkan ní wọ́n bí Jibril pé kí ni mò ń dọ̀ yẹn Jibril ni wọ́n ṣàlàyé fún pé kádàrá tẹ́ ń yí padà ta ni ó lówó lọ́la ta ni ó tòṣì ta ni ó rí jẹ ta ni ò ní rí jẹ ta ni ó bímọ ta ni ò ní bí ta ni ó ṣorí ire ta ni ó ṣorí ibú gbogbo àkọọ́lẹ̀ yẹn pátápátá ni wọ́n yí padà àwọn ẹni tẹ́mi rí ogun tẹ́lẹ̀ tá a fẹ́ yí padà pé kó kúrú ẹni títí ó kúrú tá a fẹ́ yí padà ó ti ṣàdúrà ó ti gbààwẹ̀ ó ti ṣe sàárà kẹ́mi rí ọmọ ogun kí ni kálukú ó ṣe lọ́la yìí kí ni ó ṣe kálukú lọ́la ta ni mọ́tò ó kù díẹ̀ kọ́ gbá tí ò ní gbà ta ni onímọ̀ ipá burú ń bọ̀ lọ́nà tá burú ó ṣe ni wọ́n yí padà yín tí mọ́ ní ànábì sálàm ó fi ju tiwa lọ tá a fi lè lè bá náà nù gbogbo tá à ń pè ní kádàrá nísìn kọ̀kọ̀ ló jẹ́ fáwa àárí àgbọ̀ àmọ́bíọ́wà ànábì gbọ́ ìmọ̀ kọ̀kọ̀ ní fáwa ó ti di reality fún ànábì sallallahu alaihi wasallam tó ti rí tó ti gbọ́ ó ti confirm ẹ̀ àlìjánà kọ̀kọ̀ ló jẹ́ fún wa àti iná ó di lẹ́yìn òkú ká tó rí nígbà tán gbà ànábì ṣe ìrìn àjò yìí wọ́n mú físìtì iná wọ́n mú físìtì àlìjánà pé wá wò ó so tá ànábì bá dé padà tí bá ń preach iná àtàlìjánà ń preach nítorí ni kìí ṣe ń tọ́gbọ́ ìmánì rí ó ju tiwa lọ ìgbàgbọ́ yẹn máa ju tiwa lọ tóró ti rí àwọn ànábì ọlọ́run tólúwa ní ká gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn orígun ìmánì náà là ń kà yìí o ká gba kádàrá gbọ́ ká gba ìjọ kan ìgbọ́ ká sì wá gba ká gba àwọn ànábì ọlọ́run ká gbà wọn gbọ́ àwọn ànábì ọlọ́run wọ̀nyí ṣe ń kọ́ àbá wọn láyé ànábì Muhammad náà ò bá wọn láyé àmọ́ ti rí wọn ó ti méjì wọn wọn á ní ká gba ọlọ́run ọba fún rẹ̀ gbọ́ ànábì sallam wá tẹ̀síwájú débi tó wá dé ọ̀dọ̀ ọlọ́run ọba fún rẹ̀ thumma dana hatta al-ilah ìtẹ̀síwájú tí wá bá ìrìn àjò yẹn fáátà ànábì fi wá súnmọ́ hatta al-ilah títí tó fi rí olúwa rẹ̀ ó rọ́lọ́run ọba bí aini mukhatiban shifaha pẹ̀lú ẹyinjú méjèèjì rẹ̀ ló fi rọ́lọ́run mukhatiban shifaha ọbọ́lọ́run ọba sọ̀rọ̀ lẹ́nu báyìí ó fẹnu bá sọ̀rọ̀ gbọ́hùn ẹ̀ ntí afa yìí sọnù àròyé pọ̀ gan-an lágbọ́nrin yìí lérí sànẹ́bí ọlọ́run àbí ọ̀rọ̀ ọlọ́run látòrí àwọn sàábé ni àròyé yẹn ti bẹ̀rẹ̀ o kìí sórí àwọn àfa nǹkan bẹ́ẹ̀ àwọn àfa wa jiyàn sí àwọn sàábé ànẹ́bí jiyàn sí ìyàwó Àìṣà dúró lórí pé àgbà òkúrọ́ lẹni tó bá lànẹ́bí ọlọ́run ẹ̀rí èdè tó le ló fi sọ ó lẹni bá lànẹ́bí ọlọ́run níbi ìrìn àjò tó ṣe yẹn àgbà òkúrọ́ ni àṣàrà àwọn sàábé mi náà tán wíbẹ̀ pé ànẹ́bí àwọn bí ànẹ́bí ké sórí ni ànẹ́bí ni nurun anna yura ìmọ́lẹ̀ níbò ní ẹ ti fẹ́ rí ìmọ́lẹ̀ yẹn ti tọ́jú bó lẹ ti fẹ́ wò ó ké àìlè wò òun ò tiẹ̀ lè wò anna yura bó ní ẹ ṣe fẹ́ rí bó ní ẹ ṣe fẹ́ gbójú sí alójìn lásán àwágún ò lè gbójú sí ká tó wá pé ìmọ́lẹ̀ tí ó ju ìmọ́lẹ̀ lọ ìmọ́lẹ̀ àràbà tó ju ìmọ́lẹ̀ òrùn lọ tó ju ìmọ́lẹ̀ òṣùpá lọ ọlọ́run náà sì jẹ́rìí pé Allahu nuru samawati wal ard èmi ọlọ́run ọba ní ìmọ́lẹ̀ sánmà àtilẹ̀ pé ìmọ́lẹ̀ ló fi ṣaṣọ ìmọ́lẹ̀ ló fi kọ́và ìmọ́lẹ̀ yẹn gun ò ṣe é wò wọ́n là nẹ́bí sọ bẹ́ẹ̀
bẹ̀tẹ̀ Abdullahi ọmọ Abbas yarí sàbí ànábì lòun náà ọmọ ànábì tọ́ lòun náà ó ní ànábì ò rí kìnnì ànábì rí ọfẹ̀yìn jú rí wọ́n sì gbẹ̀gbẹ̀ wá mi látọ̀dọ̀ rẹ̀ tó ní ojú ọkàn ló fi rí ojú inú ọkàn ló fi rí nítorí wípé Al-Qur'an sọ pé la tudrikuhul absar ojú kò lè rọ́lọ́hun so ìyẹn ni ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ sọ pé kò rí bẹ̀tẹ̀ àwọn tó rí ní tán lórí ní Ọlọ́run kàn ní la tudrikuhul absar ojú ò lè rọ́lọ́hun ni àáyà yìí ò túmọ̀ pé gbogbo ìgbà bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé àṣebọ́lọ̀ ń sọ ń bòmí náà wípé nínú Al-Qur'an ti ń sọ pé walakin la tafqahuna tasbihahum àwọn ẹyẹ wọ́n ń dákọ̀ Ọlọ́run àwọn ẹranko àwọn ewéko ń dákọ̀ Ọlọ́run àmẹ́yìn èèyàn lè gbọ́ tán sọ yé ṣebí Dáúdà gbọ́ yé ṣebí Sùlẹ́mánà gbọ́ yé so tọ́lọ̀ ń bá generalize ọ̀rọ̀ kò túmọ̀ pé kẹ́ máa apply ẹ̀ lórí on generic basis ní gbogbo ìgbà exception máa ń wà tọ́lọ̀ bá la tudrikuhul absar àwọn ojú ò lè rí Ọlọ́run kò túmọ̀ pé bí ojú tànẹ́bì Muhammad ó ṣeé ṣe pé nínú exemption lànẹ́bì Muhammad wà àyà yẹn àpè àyà yẹn ní rọ́tà abala nẹ́bì rọ́lọ́hun gẹ́gẹ́ bí àti pé àyà Al-Qur'an tó sọ pé a lè gbọ́ táwọn ewúrẹ́ bá fi ń kí Ọlọ́run táwọn ewéko bá fi ń kí Ọlọ́run a lè gbọ́ yé tẹ́ gẹ́gẹ́ bá ṣe lè pè wọ́n náà nírọ́ nígbà tá a sọ pé Dáúdà ń gbọ́ yé Sùlẹ́mánà ń gbọ́ yé ànábì Muhammad náà gbọ́ yé rí sallallahu alayhi wa sallam tó gbọ́ ohun ewéko tí ń kí tó gbọ́ ti àpáta tí ń kí sallallahu alayhi wa sallam nítorí bẹ́ẹ̀ àyà tó ní ẹnìkan kan lè rọ́lọ́n tí báyà míì sọ fún wa pé tó bá dijọ́ alkiyama wujuhun nadira ila rabbiha nadira àwọn ojú kan bẹ tí wọ́n máa rí gbádùn ila rabbiha nadira wọ́n máa wo Olúwa wọn báyìí àyà kan sì sọ pé ojú ò lè rí Ọlọ́run ọba ìyẹn ni pé ojú ò lè rọ́lọ́n láyé àmọ́ yóò rí tó bá dì kan yìí so anábì òwúlẹ̀ sí láyé mọ́ ibi tí àgbáyé tá à ń sọ yìí ìjọ ibi tá anábì bá ní àjòdè yìí kìí ṣe rí ilẹ̀ ayé yìí lọ́wọ́ àmọ́ so tán bá ní orí Ọlọ́run ọba kò ṣeé takò tọrọ Ọlọ́run sọ yìí pé wala qadara ahu nazlatan ukhra àwọn kan tú wípé Ọlọ́run lórí lọ́lọ́run sọ ń bẹ nínú surati Najm pé kìí ṣe Jibril èyí tó yanjú jù ni pé àyà yẹn Jibril ò ní sọ alayhi salatu wassalam so yìí tí àwọn àfáà kan dúró lé lérí nípa Ànábì sallallahu alaihi wasallam rí Ọlọ́run níbi ìrìn àjò tó ṣe ni awha lahu subhanahu ma awha nígbà tó wá dé ibẹ̀ tó kò wọn àtọ́lọ́run nìkan wọ́n ní nígbà tó débi kan Jibrilu ní láti padà nígbà tó débi Sidratul Muntaha níbẹ̀ ni Jibrilu sí ní èmi ò lè kọjá bí torí gbogbo ẹ̀dá tọ́lọ́run dá pátápátá láìṣẹ́ nìkan kù wọn ò kọjá abírí wọn ò kọjá abírí gbogbo tí ń jẹ́dá tí ń bá ń bọ̀ láti ilẹ̀ kò lè kọjá abí sókè ibi tí báńdì tí gbogbo Muntaha ibẹ̀ ní gbogbo nǹkan tán sí gbogbo tí bá sì ń bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba náà ibi bodè táwọn náà máa ti dúró nì ibẹ̀ láti máa ń gba mẹ́sẹ̀jì látọ̀dọ̀ Ọlọ́run tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ àwọn Jibrilu ní wíwá wọn a bá lè débí màláìkà tó bá súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí ní ó débí tàbádẹ̀ ti débẹ̀ ibi tí ìrìn àjò ẹ̀dá mọ́ nìyẹn atẹ́gùn ọ̀kọjá bí gbogbo tọ́lọ́run kírètì pátápátá kò sí ìtòdé kọjá bí rí Muhammadu wa kọjá abẹ sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ ọmọ wa nù rẹ́kọ̀dù kébi tẹ́dá kan òde atẹ́gùn òde bẹ́ẹ̀ òòrùn ti bí ẹ ṣe bí space táwa wà yìí lóòrùn wà àti òṣùpá àwọn ò tiẹ̀ wulẹ̀ ní access sí gbogbo ibi tá à ń sọ yìí Ànábì sallallahu alayhi wa sallam ti kọjá gbogbo ẹ̀ ó débi tẹ́dá kan òde rí èyí tí ń já mọ̀ pé ó special nínú gbogbo ẹ̀dá maqamun lada sidratil muntaha li ahamadala shakalil mustafa ààyè yẹn Ànábì nìkan náà ló lè débẹ̀ òun nìkan náà la specify irú rẹ̀ fún maqamun wa tallahi ma mithluhu kò sírú ààyè tó dàbí irú ẹ̀ kò sí pódíọ̀mù tó lè dúró sí láyé tó lè dàbí irú ẹ̀ ilẹ̀ ìṣẹ́dídòlẹ́kọ́ wa ńbẹ̀ lọ́lọ́run ti wá bá a sọ̀rọ̀ ọlọ́run bá kí Ànábì sallallahu alaihi wasallam Jibrilu wa ń sọ pé awha lahu subhanahu ma awha àfáà ní níbẹ̀ lọ́lọ́run ti bá Ànábì sallallahu alaihi wasallam sọ àwọn ọ̀rọ̀ kan fala tas'al amma jara tasriha mọ́ wàá béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló bá a sọ ọba a sọ yìí tó jáṣírí ó sì bá a sọ yìí tó lè deliver fún wa wa farada salata khamsina ala
ummati hatta li khamsin nazala. Níbẹ̀ ni wọ́n ti wá ṣe lọ́ranyàn fún, wọ́n fi lọ́lẹ̀ fún ìrun 50, ìrun tó padà dìrun wákàtí márààrún yìí 50 ní ń bẹ ní àkọ́kọ́ ń pé ó dọ̀ranyàn fún ọ Muhammadu àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé o ń tọ́ mọ̀ mú lọ lérè o gbàtọ̀ wá kí Ọlọ́run ọba ń tó mú dání tọ́ mọ̀ mú lọ lérè ìrun. Níbẹ̀ láti fún Ànábì sallallahu alaihi wasallam nírun tá a mọ̀ kí originally ìrun yẹn 50 ni lójúmọ́ 50 ló yẹ ká mọ̀ kí ni wọ́n kọ́kọ́ gbélé lọ́wọ́ òun àti gbogbo àwọn ìjọ rẹ̀ pé bá ṣe mọ̀ practice ẹnu. Ànábì wá gbọ́ ọgbà bẹ́ẹ̀ kò jiyàn hatta li khamsin nazala. Nígbà tó wá sọ̀kalẹ̀ dé ibi tá Ànábì Musa alayhi salatu wasalam, Musa ló wá sọ fún ká 50 wọ́n fún ọ pọ̀ o, èmi ti kó àwọn èèyàn jẹ rí, àwọn tó lá gidigidi, àwọn tó burú, àwọn èèyàn ní dọ́ lóhùn, wọ́n nìkan lórí ra rẹ̀ ń bi 50 yóò ti pọ̀ jù. Bẹ́ lọ́wọ́n ọba kó dí ikú, l'Ànábì bá tún bẹ́ lọ́wọ́n pé kó dí ikú, ni Ọlọ́run bá ọba dí ikú, ó dí ikú sí 40, láti 40 sí 30, ń dí ikú Ànábì ń bẹ̀, tánàbì bá sì bẹ̀ yóò tún padà sọ́dọ̀ Musa tún ní àlélẹ́ yìí náà tún pọ̀ túlọ̀ bẹ̀, àlélẹ́ yìí náà tún pọ̀ túlọ̀ bẹ̀, Ànábì ó tún padà wọ́n ń pòrì bẹ́ẹ̀ tí ìrun fi di 5. Musa tún ní àní 5, àwọn èèyàn ò ní kí 5 yìí pọ̀. Ànábì ní èmi ò lè lọ, ojú ń tì mí, wọ́n ti try fún mi tó. Sa'alna fa'ataytum, a béèrè ẹ fún wa, wà ó dínà fáwọn òdìtúmù, a tún béèrè lẹ́ẹ̀kejì ẹ tún fún wa sí. Àmọ́ yú kí fírí tẹ̀sẹ̀ àlà yawman sáyò họ̀rámì tí yàn bá ní tìjú tó bá tẹnu tó bá ń béèrè tó bá padà yá ọ padà kàbùkù. Ànábì náà yàn fẹ́ kàbùkù, wọ́n ti pọ́n mi létó. Níbẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ti gbọ́ ohùn tó bá sọ̀rọ̀ wípé 50 tí mo ní ẹ mọ́ kí náà ni a kì í yí ọ̀rọ̀ padà látọ̀dọ̀ Ọlọ́run ọba. Nígbà tá a ti gbé 50 lé yín lọ́wọ́ lákọ̀ọ́kọ́ 50 yẹn náà ni a máa fún yín nínú rẹ́kọ̀dù pẹ̀ǹkì. 5 yìí ni kẹ́ máa lọ kí, 5 yìí ni kẹ́ máa lọ kí, àmọ́ ládàá pẹ̀ǹkì 50 la máa fún yín. Ẹni pé tẹ́ ẹ bá ti kẹ́yọ̀ kan yóò máa dàbí gbà pé kí 10. Tẹ́ bá kí 5 lójúmọ́ yóò dàbí gbà pé kí 15, nítorí 50 yẹn náà la kọ sínú àkọọ́lẹ̀ originally pé la fẹ́ béèrè lọ́dọ̀ yín. Ẹyọ kan máa ṣe déédéé 10. Bá ṣe soríire nu gbogbo follower Nabi sallallahu alaihi wasallam. Ẹ rí pé gbogbo àwọn òfin ẹ̀sìn ìsàlẹ̀ ní tí wọ́n bá Nabi, wọ́n mú wá bá ní. Ìgbà tó kan ìrun, nígbà tó ṣe pàtàkì ọlọ́gbà ní ìrun ọ̀wá bá ní òfin gbọ́dọ̀ fi ìrun ṣeré. Wal ajru 50, ẹ̀san ìrun tá a bá ń kí yóò máa jẹ́ 50. Kama qad kana wazadahu min fadlihi ihsana. Ọlọ́run wá ṣàlékún ọlá, ó ṣàlékún ọlá fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wá padà sórí ilẹ̀, nígbà tó délẹ̀ padà wá fẹ́ jíṣẹ́ fara Mẹ́kà pé in tí mo bá dérè o, a máa tẹ̀síwájú ní ibẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run. Àti àmọ́ tágẹ́tì pé nígbà tá a ti láǹfààní àti máa lò kọjá wákàtí kan tá a ti ń rí compress kó tún mọ̀ ju wákàtí kan àbọ̀ lọ nítorí àkókò tẹni tí àwọn tí ó tún máa gbọ́ lẹ́yìn tá a bá ṣe tán yìí àkókò tó ń fi máa gbọ́. Ọlọ́run jó wúlò fún wa, jó ṣe wá láǹfààní. Ọlọ́run wọlá àlùbáríkà Nábì, wọlá iyì tó ṣe fún Ànábì, wọlá àfẹ́ tó ní sí àtàpọ́nlé tó ṣe fún mọ́ṣá àgbọ̀ bùkátà wa o. Ọlọ́run mọ́ṣá àgbé wa ga, jẹ́ kí ẹ̀sìn yọrọ̀ wa lọ́rùn sí jù báyìí lọ, fi wá sínú àwọn ẹni Ọlọ́run. Forí ẹ̀ṣẹ̀ wa jìn wá, èyí tá a mọ̀ọ́mọ̀ ṣe, èyí tá a mọ̀ọ́mọ̀ ṣe, èyí tá a fura sí ń pẹ́ṣẹ̀ ni, èyí tá a fura sí ń pẹ́ṣẹ̀ ni, forí jìn wá. Ṣàpọ́nlé wa láyé kó ṣàpọ́nlé wa tó bá dijọ́ àlùkìyámà. Ká bá dénú sàárè, ká bá kẹ́ pàdé, ká bá àánú pàdé. Wọ́n ti tóbi Ọlọ́run bá ti ṣe ládùúrà yìí kọ́kàn àwọn ọmọ wa, àwọn ìyàwó wa, àwọn ọkọ wa, àtàwọn òbí wa náà bẹ́ẹ̀ dúdú olóore wa pátápátá. Ọlọ́run já máa pọ̀ sí nídìí oore, já máa lálùbáríkà sí nídìí oore, ká máa lówó lọ́wọ́ sí, ká máa rí kẹ́sí, ká máa rí gẹ̀ẹ́sì. Wọ́n fòsì ṣọ̀rẹ́ wa, wọ́n fi dààmú dààbò ṣọ̀rẹ́ wa, máa dáàbò rẹ̀ bò wá, wọ́n fi ṣọ̀rẹ́ ṣọ́. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka a'la ad-darajat wa tuballighuna biha aqsal ghayati min jami'il khayrati fil hayati wa ba'da al-mamati. Subhana rabbika rabbil 'izzati amma yasifun wa salamun 'ala al-mursalin walhamdulillahi rabbil 'alamin.